Kakanfò tilẹ̀ Yorùbá. Bàbá, kí ni ìtumọ̀ ààrẹ náà nílẹ̀ Yorùbá? Kí ni iṣẹ́ ààrẹ nílẹ̀ Yorùbá? Ẹ ṣé. Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá. Ipò tí Aláàfin Àjàgbó dálẹ̀ ní 1530. Nígbà tí wọ́n kọ́ dá Ọ̀yọ́ lẹ̀, Ọ̀yọ́ Empire, àwọn Aláàfin ló máa ń lọ sógun. Aláàfin ló máa ń lead àwọn jagunjagun lọ sógun. Ṣùgbọ́n ó wá tó àsìkò àti wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ Aláàfin máa ń bá ogun yẹn lọ. Nígbà tó di ayé Aláàfin Àjàgbó ní 1530, wọ́n wá decide wípé ipò yìí o, àwọn á dá ipò kan lẹ̀, ipò jagunjagun lẹ̀ Yorùbá tó máa jẹ́ olórí ogun lẹ̀ Yorùbá. Tẹ́ pé Aláàfin ò ní máa lọ sógun mọ́. Ẹni tó bá wà ní ipò yìí, òun ló máa ṣàkóso gbogbo jagunjagun lẹ̀ Yorùbá, ló máa kó wọn pọ̀, wọ́n máa fi defend lẹ̀ Yorùbá. Wọ́n wá pe ipò yẹn ní Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Ẹni tó kọ́kọ́ jẹ́ orí ipò yìí, òun náà ń pè ní Kòkòrò Gangan ní ìlú Ìwòyí. Ìlú Ìwòyí yẹn ló ṣe ẹ bá kọjá Ẹ̀mẹ̀kọ, òun ló ṣe boundary between Nigeria and Benin Republic. Òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Ipò Ààrẹ Ọ̀nà Kakanfò kì í wá ń ṣe jíjagun nìkan. Ó ti wà fún láti gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ, torí ìran tó bá ti sọ àṣà ẹ̀ nù, tó bá ti sọ èdè ẹ̀ nù, irú ìran yẹn hílàhílo máa ń wọbẹ̀. Irú ìran yẹn ó máa ń ṣòro fún ìran yẹn láti kí ẹnu wọn kò. Irú ìran yẹn ogun àìmọ̀dí ló máa ń jà wọ́n, ogun abẹ́lé máa ń jà wọ́n. Torí tó bá ti sọ èdè ẹ̀ nù, inú àwọn alálẹ̀ ìran yẹn inú wọn ò ní dùn. Irú àwọn irúnmọlẹ̀ ìlú yẹn inú wọn ò ní dùn. Ọlọ́run gan tó dá yín gan, inú wọn ò ní dùn pé èdè tí mo fún yín, ẹ̀ ń sọ fún mi pé mi ò mọ̀ ọ́n ṣe nìyẹn o. Ẹni èdè elédè ló dá, èdè yín ò dá mọ́. Tó bá ti sọ àṣà nù, àṣà ti ní ìwúlò rẹpẹtẹ. Òun lolóyìnbó ń pè ní identity. Àṣà ni aṣọ tí mo wọ̀ yìí, òun ni fìlà bí tí ajá tí mo dé yìí. Nínú àṣà ni ìdọ̀bálẹ̀ tí ọkùnrin tó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún àwọn tó bá dàgbà jù lọ, àbí ọba àbí ìjòyè. Àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ kúnlẹ̀, inú àṣà wa ló wà. Ẹ rí pé àṣà wa ń sè, ó gba àwọn ìran ní Nàìjíríà wọ́n ti wá kọ́pì ẹ̀. Látòrí Igbo, látara Hausa àti Niger Delta wọ́n ti kọ́pì ẹ̀. Mo tẹ̀ wo Prime Minister Britain tí ó lọ kí Johnson tó dé, nígbà tó fẹ́ lọ kí Queen Elizabeth, ìgbà tó máa débẹ̀ ó kúnlẹ̀ fún ni, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ara Yorùbá náà ti kọ́. Ají ṣe bí Yorùbá láàrin, Yorùbá ò lè ṣe bí baba ńlá ẹnìkan. So ara iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò náà nìyẹn, pé láti gbé àṣà Yorùbá lárugẹ. Torí tí ò bá sógun lẹ̀, àṣà lẹ máa gbé lárugẹ kí ẹnu Yorùbá lè máa kò, kí a lè kàn. Torí yẹn ó ní connection pẹ̀lú spiritual aspect. Nígbà tí ẹ bá ti pọ́n àwọn irúnmọlẹ̀ yín lé, wọ́n á ready láti defend inú ẹ̀mí. Tó wọ́n bá dẹ̀ defend inú ẹ̀mí, kò sí bẹ́ẹ̀ ṣe lè jagun títí kàkẹ́ win. Tí wọ́n bá jẹ́ kẹ́nu yín kò nínú ẹ̀mí, kò sí bẹ́ẹ̀ ni ó ṣe lè kò in physical activities. So ìdí yẹn ni pé ẹni ààrẹ ó gbọ́dọ̀ máa gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ ni. Ó gbọ́dọ̀ máa múra ní ìmúra Yorùbá. Ó gbọ́dọ̀ jẹ́ kí èdè Yorùbá kó jẹun lógún. Gbogbo nǹkan tó bá jẹ́ ẹni iṣẹ́ àṣà ó gbọ́dọ̀ máa ṣe. Tí bá travel lọ sí country in the whole world, lè rí mi pẹ̀lú suit kí n wọ tie. Tẹ́ bá máa rí mi kí n wọ any English dress, àyàdà pé mo wà nù compound mi àbí mo wà ní bedroom mi.
lẹ lè rí kí n wọ short knicker kí n wọ t-shirt ṣùgbọ́n tí n bá ti fẹ́ jáde tó jẹ́ special occasion ẹ lè rí mi kí n wọ aṣọ ìran míì ara iṣẹ́ ààrẹ nìyẹn. Ìkẹta ni wípé láti jẹ́ kí ẹnu Yorùbá kò níbikíbi tí agbára ààrẹ bá tó láti kó gbogbo ọmọ Yorùbá papọ̀ kán wà ní ìṣọ̀kan torí tẹ́ ẹ̀ bá sí ní ìṣọ̀kan ọ̀rọ̀ yín dàbí afi afẹ́gbòjò tó ń tọrọ ẹ̀ jẹ ni. Tó bá yẹ pé ẹnu Yorùbá bá kò tí a bá wà ní ìṣọ̀kan ta ni ìran náà nílùú Áfíríkà tó lè gbógun tiwa tó lè dúró níbi tí Yorùbá bá wà. Yorùbá náà ń pè ní ọgbọ́n ń bẹ èèyàn wà tó bá jẹ́ ti àṣàsí ni kò sí ìran tó mú àṣàsí ń sàtó wa níran aláwọ̀ dúdú mí ìsọ àgbáyé o tó bá yẹ ká gbé ẹbọ ni kò sí ìran tó mọ ẹbọ ń gbé tó wa nílẹ̀ aláwọ̀ dúdú tó bá yẹ pé ká ṣoògùn ká jẹ́wọ́ ká jégbò ni kò sí ìran tó tẹ̀ tó 50% wa ní aláwọ̀ dúdú tó bá yẹ ká wá ní làákàyè òye ká fi òye wo nǹkan Yorùbá number 1 ní Áfíríkà. Ẹ bá wò ó tí n bá travel lọ sí country kan àwọn èèyàn wa tó wà níbẹ̀ tó jẹ́ Yorùbá wọ́n dẹ̀ máa láìsí òyìnbó ìwà tó ń hù ó dẹ̀ jìnnà sá wọ́n ní kí ẹ wo tó wá máa pé 5 minutes àṣẹ báyìí àṣẹ báyìí ìyẹn ni wípé ọgbọ́n tọ́lọ́run ti fún wọn wọ́n ti study environment wọ́n ti study àwọn èèyàn wọ́n ti mọ bí ìwà wọn ṣe ń rí ìyẹn ò mí pé ìwé ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní òye ọ̀tọ̀ lọ́gbọ́n ìwé òun ni èèyàn máa lọ ń kà nílé ẹ̀kọ́ tó jẹ́ education ọgbọ́n àti òye Ọlọ́run ló máa ń fún yàn so ìran wa jẹ́ ìran tí Ọlọ́run fún ní ọgbọ́n púpọ̀ ìran wa tẹ́ bá wo ìgbà tí wọ́n ń kó ẹrú ibi táwọn British ti sọjú dá wa nìyẹn pé àwọn ò gbọdọ̀ jẹ́ kí ìran yẹn ní agbára jù wọ́n máa complete pẹ̀lú àwọn wọ́n máa fi gbága pẹ̀lú àwọn wọ́n nígbà tán bá tò ẹrú àwọn Yorùbá ní ẹrú tí àwọn British bá lọ fẹ́ni tó ga síwájú àwọn bàbá wa nígbà yẹn tó fẹ́ kó lẹ́rú wọn nílò wọn lẹ́ni tó kúrú jù lọ gbọ́dọ̀ wà níwájú wọn ni wọ́n gbọ́dọ̀ tó níṣẹ̀lẹ̀ Yorùbá fúnra ẹ̀ tó ẹni tó ga jù ló máa wà lẹ́yìn ṣùgbọ́n àwọn ìran yòókù akàn tó bó bá ṣe wù wọ́n. Níwọ̀nba ìgbà tí wọ́n fún wa ní àyè ká ṣe ìjọba wọ́n rí gudugudu méje yàyà mẹ́fà tí ìran Yorùbá ṣe. Mò ń sọ̀rọ̀ lórí Western region ní àárín 1951-52 tí bàbá wa Awólọ́wọ̀ wọ́n fi ṣe ìjọba ní region wa. Nǹkan tí bàbá Awólọ́wọ̀ achieve títí wọ 1960 ká tó gba independent ọ̀pọ̀lọpọ̀ àwọn European Union wọn ti achieve ọdún kan ní àwa àti àwọn France léni tí France wá jẹ́ wọ́pà léni tí a jọ ní iná and most of the ìgbà táwa ti ní revolution náà pé gbà yẹn most of the European Union tí ní and ẹ wo setting Oòduà investment about 25 different companies tí àwọn bàbá yẹn ṣe kó tó di pé military da gbogbo ẹ̀rí ní 1966 so kí ló dẹ̀ fà á nígbà yẹn ni pé ìrẹ́pọ̀ wà kó tó di pé wọ́n sa àṣà sí láàrin bàbá wa Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lá tíjà fi ṣẹlẹ̀ ní 1961 so iṣẹ́ ààrẹ ọ̀rọ̀ kakanfò kì í ṣọ̀rọ̀ ogun nìkan láti gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ ẹ dẹ̀ rí pé kí n tó di ààrẹ òun láti ń promote culture ilẹ̀ Yorùbá mo rò pé ó wà lára nígbà tó máa fún mi ní lẹ́tà sí bàbá Aláàfin bàbá wa olóògbé Aláàfin ọba Adéyẹmí Lámídì Adéyẹmí the third nígbà tó máa fún mi ní lẹ́tà nígbà yẹn ó wà lára nǹkan tí bàbá yẹn kan wọ́n kọ́ ní pé nítorí pé mò ń promote culture ilẹ̀ Yorùbá èkejì ni pé nítorí pé mo organize ẹgbẹ́ tó jẹ́ millions of members tó jẹ́ OPC àti pé mo ti kó ẹgbẹ́ kan jọ tó jẹ́ socio-cultural group nílùú òyìnbó ní about 77 countries gbà yẹn pé àwọn ní agbára láti fi mí jẹ
ààrẹ ọ̀nà lẹ́tà yẹn náà pè ní letter of proclamation. Wọ́n bá fẹ́ install ààrẹ, lẹ́tà tó máa kọ́kọ́ fún ni letter of proclamation. Lẹ́yìn letter of proclamation máa wá fi àsìkò lẹ̀, wọ́n á wá gbọ́ opinion àwọn èèyàn. Ẹ rí pé ìgbà tí wọ́n fún mi ní lẹ́tà yẹn, after 54 days òun náà tó install mi as ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. Lóòótọ́ kábíyèsí Aláàfin ló máa grant ẹ̀, but oyè gbogbo ilẹ̀ Yorùbá ni. Akọ́gun. Àgbọ̀ngbọ̀n ní bàbá. O ti láàrin. Ẹ ṣé bàbá. Ẹ ṣé bàbá. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Bàbá o, mo ń bèèrè nípa ààrẹ lọ́wọ́ o. Ààrẹ ìgbà tó ń jẹ ààrẹ àkọ́kọ́ yẹn káàrẹ jẹ tó mọ torí àwọn kan wá kùn tá à ń gbọ́ pé àwọn ọba kan ààrẹ kí ló fà á tí àwọn kan tó pé ààrẹ ju àwọn ọba kan lọ wọn tó bá kan lọ ní ìgbà tí ààrẹ àkọ́kọ́ jẹ ọba mẹ́rin ló wà ní táìmù yẹn ìgbà tí ààrẹ àkọ́kọ́ tí bàbá Aláàfin kò fi ààrẹ àkọ́kọ́ jẹ ọba mẹ́rin ló wà ní táìmù yẹn nílẹ̀ Yorùbá. Ẹ̀dẹ̀ kọ́kọ́ béèrè pé ìlú mélòó ló wà. Tọ́ba lẹ̀ ń sọ ni. Ọba yẹn. Ìlú mélòó ló wà ní 15 parts. Ìlú mélòó ló wà ní táìmù yẹn. Ní gbogbo ilẹ̀ Yorùbá gbà yẹn, wọ́n máa kọ community tó wà, ìlú tó wà, tó jẹ́ olú ìlú, bóyá ló ti wọ 40. Olú ìlú, àwọn ìlú kéréje ló wà nígbà yẹn. Ẹ wo gbà yẹn pé in 1530 yẹn gan ni Aláàfin grant Ṣọ̀ún pé lọ máa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ the same year ọ̀nà kó lọ máa Ṣọ̀ún. 1530 tó jẹ́ ààrẹ àkọ́kọ́ yẹn, around that time ni Ìwó bí Ìwó ṣe lágbára tó òun náà dá Ìwó lẹ̀. So ìlú mélòó ló jẹ́ olú ìlú ló ti wà gbà yẹn. Ṣé mọ̀ tó bá ń sọ pé ààrẹ ìjọba kan lọ controversy ló fẹ́ dá sí, ipò tí mo wà mi ò fẹ́ jump into controversy lórí wa, but ọ̀rọ̀ oyè ààrẹ tí wá yàtọ̀ sí ti ọba ìlú kan ni, oyè ààrẹ oyè ológun gbogbo ilẹ̀ Yorùbá ni. So mission wa yàtọ̀, responsibility tán fún ààrẹ àti ọba ó yàtọ̀, ṣùgbọ́n kò sí bí ọba ṣe máa ṣe tí ọwọ́ ẹ̀ ò ní kan wọ́ ààrẹ. Responsibility tèmi ni pé tó bá dìgbà tí Yorùbá bá tèmi pé ó yá wá defend wa, bó dẹ̀ ti ṣe because ara àjàlẹ̀ yín wà tí ò bá wà constructive, tó bá wà proactive láti issue statement láti defend ìran ẹ. Ìgbà míì wà àwọn olóyìnbó sọ pé pen is mightier than sword. Tí o bá defend ìran ẹ níbi tí wọ́n bá ti ń fìwọ̀ sí lọ̀ wọ́n, o tí rẹ̀ láti jagun, ẹjọ́ lẹ́yìn máa ń kọ́kọ́ rò kó tó jà. Nígbà tó o bá rojọ́ tó lọ bẹ́ sógun, àwọn tó ní o fẹ́ gbèjà gan wá dojú ìjà kan pé ta ló rọ̀. Ṣùgbọ́n tó bá ti rojọ́, Amẹ́ríkà bá fẹ́ jagun kan, wọ́n á ti kọ́kọ́ fi propaganda báyé ìlú yẹn jẹ́. Àwọn nígbà tó bá fi propaganda báyé ìlú yẹn jẹ́, wọ́n wá kó àwọn allies wọn, wọ́n wá àwọn country tó yí ká, wọ́n wá descend lórí ìlú yẹn. Torí experience Amẹ́ríkà ti ní lórí Vietnam, wọn ò dá jagun mọ́. So tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ààrẹ, ó yàtọ̀ sí ọba ìlú. Ọba ìlú ni ọba ìlú, ààrẹ olórí àti ọba jagunjagun ni ààrẹ. Ẹ rí pé ààrẹ tó bá ìsọ̀ tán bá fún ní adé kan, adé tó máa fi ìsọ̀ ààrẹ tí Aláàfin máa ń dé ààrẹ, òun náà ń pè ní adé ìjìkòkò. Gbogbo ààrẹ tó wá bá ìsọ̀ adé ìjìkòkò, adé ọba jagunjagun nìyẹn. Wọ́n á fún ẹni, wọ́n á gbé lẹ́gbà tó bá gbé ọ̀pá àṣẹ, ọ̀pá ìṣẹ́gun tó bá gbé lé ẹ lọ́wọ́, kábíyèsí Aláàfin á wá dí ẹ ní adé ìjìkòkò. Òun ládé tààrẹ máa ń dé. Ó yàtọ̀ sí adé ọba. Adé ọba bíìdì náà fi ń ṣe bí ilẹ̀kẹ̀, ṣùgbọ́n adé ìjìkòkò bí awọ àmọ̀tẹ́kùn náà máa fi ń bíìdì ẹ̀ bí adé. Ẹ̀ẹ́dẹ̀ rí kó dídẹ
ìkódìdẹ ó máa wà níwájú ẹ̀, ìkódìdẹ bíi mẹ́ta á wà níwájú ẹ̀. Adéjìkòkò yìí kó tó di pọ́n ìsọ ààrẹ ó máa lo 21 days ní different ilé àṣẹ. Aṣọ àmọ̀tẹ́kùn tí ààrẹ máa ń wọ̀ yìí wọ́n tó gbé sí ààrẹ lọ́rùn ó lóye ètùtù tí kábíyèsí aláàfin àti àwọn olóyè wọn wọ́n máa ṣe lé lórí. Ó ní oye ọjọ́ tó máa fi ṣètùtù lé kan tó gbélé èèyàn lọ́rùn. Ó dẹ̀ lóye ọjọ́ tó máa lò nípèbí nígbà tó máa install mi gẹ́gẹ́ bí ààrẹ ní 2018. Kábíyèsí àti àwọn Ọ̀yọ́mèsì olóye ètùtù tó máa ṣe lórí aṣọ yẹn kan tó gbé wọ̀ ẹ́. Nígbà tó máa install mi bàbá wa Archbishop Ládìgbòlù wọ́n lọ ṣe press conference ní Ìbàdàn. Wọ́n ní àwọn ní chairman planning committee of the installation. Wọ́n wá ní àwọn ti bẹ̀rẹ̀ installation of Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọ́n wá sọ síbẹ̀ pé ní ọ̀la o ààrẹ máa wọ seclusion tó jẹ́ ìpèbí. Àwọn journalist wá ní seclusion bíi ti báwo. Ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn journalist yẹn wọ́n yàn wọn ògbà tí wọ́n install bàbá MKO Abiola, ààrẹ MKO Abiola. Wọ́n wá ní ìpèbí bíi ti báwo pé ṣe bí ọba náà máa ń wọ ìpèbí. Bàbá Bishop Ládìgbò wá dá ọ ló pé ààrẹ is highly tradition. Pé ààrẹ is highly tradition. Mo rántí ọjọ́ yẹn fóònù ni èmi bó tẹ̀ yìí ṣe àwọn kan mo ń gbà àwọn àlejò kan lé. Fóònù ni bàbá Archbishop Ládìgbò wọ́n fi mọ́nítọ̀ mi tí mo fi wọ Ọ̀yọ́. Inú igbó kìjikìji òun náà ti ṣe ìpèbí yẹn. Ìpèbí yẹn ò bá wọ 7 days wọ́n láti rush ẹ̀ fún 4 days kó lè meet up ìjọ náà máa install mi. And ẹ lọ Google installation Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ lọ compare pẹ̀lú installation even àwọn ọba tó ti lórúkọ gan. Abiola àkàndá oyè ni ṣùgbọ́n oyè orí o kò sí ààrẹ tí wọ́n ní gbógun tí o. Ogun abẹ́lé ni ààrẹ máa ń jà ju ìta lọ. Ẹ wo gbogbo àjọ tó ti install mi báyìí. Àwọn ogun ẹnu tá a ti jà jù ọmọ Yorùbá ni lọ́nfà. More than 70 to 80% ogun tá a ti jà jù nílẹ̀ Yorùbá ni kì í ṣe wọ́n bá ní ifá. Tí ẹnu Yorùbá bá kò tá ló fẹ́ gbógun ti Yorùbá nílé pẹ̀lú ọgbọ́n àti làákàyè àti agbára tọ́lọ̀ fún wa. Bí Yorùbá ṣe mọ ti ṣẹ̀dálẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà la ní àwọn àfáà tó gbóná nílẹ̀ Yorùbá tó ní ìmọ̀ ṣe wọ́n pé ìmọ̀ ni. Àwọn àkàndá ẹ̀dá wà ní ilẹ̀ Yorùbá nínú àwọn àfáà tó gbóná. Bẹ́ẹ̀ náà la ní oríṣiríṣi wòlíì, àwọn asọ̀rọ̀ṣẹ, àwọn ajíbọ́lọ́run sọ̀rọ̀ tó jẹ́ Christianity. So mẹ́tẹ̀ẹ̀ta ni Yorùbá dì mú. Tí wọ́n bá dẹ̀ sọ pé agbára Yorùbá ò tètè ń jagun, Yorùbá máa ń yọjú ogun. Ṣùgbọ́n tó bá ti Yorùbá dógiri ogun Yorùbá ò dá o. Ẹni tó bá gbọ́ ogun fẹ̀jẹ̀wẹ̀, ogun bọ́ọ̀lù mi. Àbí tó bá gbọ́ ogun tí àwọn Yorùbá fi ṣẹ́gun àwọn Fúlàní ní Òṣogbo a mọ̀ pé ogun ilẹ̀ Yorùbá ò dá. In 1840 tí àwọn Fúlàní invade Òṣogbo ó lóye àwọn Fúlàní tó kú sí. The only ogun tí Yorùbá lose ní Ìlọrin nítorí pé wọ́n allege pé Àfọ̀njá ò gbọ́ ọ́dà sí Aláàfin lọ́rùn. Tó gbogbo àwọn jagunjagun tí yẹ kó support Àfọ̀njá, Oníkòyí, Ṣọlágbérú wọn support ẹ̀ nítorí pé wọ́n believe wípé ó go against the authority Aláàfin. Tó bá yẹ pé wọ́n support Àfọ̀njá ni Àálímì ò lè pa Àfọ̀njá. So ìyẹn la fi lose lọ ní ilé. So yàtọ̀ sí yẹn gbogbo ogun tí Yorùbá ń jà, ogun Dàọ̀mì, ogun kínní ẹ rí pé Yorùbá máa ń defeat àwọn ọ̀tá ìta. Ṣùgbọ́n ìta wa bára wa jà jù láàárín òun ló pọ̀ jù. Kírìjíwọ̀ ní 1860, 1870 to 1886. 16 uninterrupted war. Even mi rò pé ogun yẹn wà lágbàáyé. Kí èèyàn bára wọn jagun fún 16 years. Èkìtì parapọ̀ àti ààrẹ Látòòṣà
Èkìtì parapọ̀ pẹ̀lú Ìjẹ̀ṣà àti ààrẹ Látòòṣà wọ́n jà. So òun náà ń gbè ní ogun Kírìjí. Nígbà táwọn olówó Ìjẹ̀ṣà kó ìbọn yẹn wọlé, àwọn ìbọn òyìnbó, nígbà tí àwọn jagunjagun Látòòṣà bá gbọ́ ìbọn yẹn bó ṣe dún kíìm, wọ́n ní ìbọn wo ló ń dún Kírìjí Kírìjí Kírìjí, òun náà fi pè ní ogun Kírìjí. And àwọn wo náà ló sẹ́tù ẹgbẹ̀yìn náà, àwọn àfi ló kọ lẹ́tà sáwọn colonial master wọ́n fi ní treaty àti Ọọ̀ni of Ifẹ̀, wọ́n parí ọ̀rọ̀ yẹn ní 1886. Àwọn èèyàn tó kú sí ogun yẹn wọ́n á lé ní 10,000 to 15,000 láyé ìgbà yẹn. So púpọ̀ nú ogun tí Yorùbá jà jù, ẹ rí pé ilẹ̀ Yorùbá àárín ara wa la máa ń bára wa jà. Ìgbà tí Yorùbá bá ti rẹ́dì pa àwọn rẹ́dì láti fèsì ọ̀tá àta, ẹ rí pé ogun yẹn òun gbà wá ní 6 months tá máa fi ṣe. Àwọn fi ní good example. Nígbà ayé bàbá wa MK Abiola tán annul election ẹ̀ tán fi sátìmọ́lé, àwọn Yorùbá àti àwọn Middle Belt kan wọ́n parapọ̀, wọ́n fọ́ọ̀mù NADECO, National Democratic Coalition. Gbogbo wa ìgbà yẹn 1994, ìgbà yẹn láṣẹ jẹ́ ọdún kan ní Ìjàngbara, bó bẹ̀rẹ̀ Ìjàngbara ní 1993. I was just 23 years nígbà tí mo join Ìjàngbara. So àwa wà lẹ́yìn bíi foot soldier. In 1994, ojú wa náà ti dá NADECO lẹ̀, but a wà ní NACACOS because àìsí lórúkọ tó ń gbà yẹn. Kí ló ń pè ní NADECO, National Democratic Coalition? Wọ́n á kó gbogbo ẹgbẹ́ jọ, lóòótọ́ àwọn ẹ̀yà míì wà ń bẹ̀, but ìyẹn fún Yorùbá láǹfààní láti jẹ́ kí ẹnu wa kò sínú ẹgbẹ́ yẹn. Nígbà tó kó ẹgbẹ́ jọ, àwọn NADECO, àwọn kan wá jáde síta, wọ́n lọ sí exile. Àwọn bàbá ẹ̀ láòrò, àwọn àgbààgbà Yorùbá kan wọ́n lọ sí exile. Àwọn Igbo kan náà join wọn náà, wọ́n jọ wà ní exile. So we have NADECO in exile and NADECO in homeland. Àwa jọ ń ṣiṣẹ́ papọ̀. Àwa tẹ́ bá gbọ́ any protest wọ́n ṣe ń gbà yẹn ní mainland, ní Mushin, ní Kòròdú, àwa táwa ń di ẹ̀ ń gbà yẹn. Òní máa ń wẹ̀ lómi tó bá ń sọ̀rọ̀ máa ń ẹ̀kú mọ̀ bí tí mo ti ń bá bọ̀. Ìwọ̀nba tí ìrírí tí mo ti rí òun ló ń gáìdì mi. Tẹ́ẹ̀lì tìbí bẹ́ẹ̀ ṣe ti MK Abiola tẹ́ ẹ jẹ́ kí bàbá oníbàbá, the pillar of sport, tó gbé after Ẹ̀pẹ́tẹ̀dó declaration. Yorùbá ló sọ pé kó lọ ṣe. Yorùbá bàbá yẹn fẹ́ jagun wá láti abroad ní Yorùbá lórí dandan ni kó lọ gba mandate ẹ̀. Àwọn lórí kó lọ gba mandate ẹ̀ pé kò lè dúró sẹ́sàì kó ló fẹ́ jagun. Òun dẹ̀rẹ́ ó ní agbára láti jagun ẹ̀ láti ẹ̀sàì kó win. Torí ọ̀rẹ́ ẹ̀ ní Clinton and is member of Paris Club, member of name any very powerful club tẹ́ pé financial aspect ààrẹ MK Abiola ò sí. Yorùbá ló tì í. A gbọ́ sórí yẹn. Àwọn tó dẹ̀ tí wọ́n lórúkọ lọ́ kó girigiri bo bàbá yẹn fẹ́ dúró kó jà láti exile kó run gọ́ọ̀mẹ̀ntì down ni wọ́n ní kó máa lọ sí Nàìjíríà kó lọ gba mandate. Ẹnikẹ́ni máa lọ sí Nàìjíríà kì í ṣe military, kò lọ́mọ ogun. Ó ti wá dé Nàìjíríà ètí ní kó lọ pé rẹ̀ ní president nígbà tí president wà lórí oyè. Ó yẹ lọ declare kí ẹ gbà tó máa declare tán báyìí tó máa délé. DPO náà fi mú ààrẹ MK Abiola. Alọ́lárí àràbọ̀. Ilé tó ti mú bàbá MK Abiola, a lè sọ pé léyìn dáadáa horo lóòótọ́ àwọn ọmọ wà ń bẹ̀. Èèyàn mélòó ló ń délé yẹn lọ kí ọmọ ẹ̀ mọ́ báyìí. Nígbà tó mú bàbá yẹn tán, nígbà tó máa pa tán, àwọn kan fẹ̀rín wọlé, àwọn kan lejú wọlé, ẹ̀rín náà fi jáde. Wọ́n wọ ipa tó báyìí, àwọn tó jà fún wọn kàn wọnú politics ni wọ́n ti gbàgbé ọ̀rọ̀ Abiola ni. Wọ́n ní òjẹ̀yà onúgbọ́n, ta ni tíṣà ẹ̀? Àwọn ẹ̀kọ́ táwa ti kọ́ lára Yorùbá ológáìdì wa. Ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n ọnú ẹ̀ ó péjì. Yorùbá máa ń fìyàn rúbọ tán. Wọ́n fìyàn rúbọ tán. Wọ́n wá jèrè ẹbọ tán fi ẹni yẹn rú. Wọ́n bá fẹ́ ẹni yẹn rúbọ tán. Wọ́n wá jèrè ẹni tí ò ṣiṣẹ́ á wá jèrè ẹbọ tó fẹ́ ẹni yẹn rú. Wọ́n fi bàbá MK Abiola rúbọ tán sí gbogbo àwọn tí ò jà fún ẹ̀tọ́ democracy. Àwọn náà wá ń jèrè democracy nsìn. So ọ̀rọ̀ Yorùbá tí a bá unite tí a fọgbọ́n ṣe nǹkan ó máa ń rọrùn fún wa. A lè má yìnbọn tá a máa fi débi tá à ń lọ. Torí àwọn nǹkan tó wà lẹ́yìn iwájú ọ̀rọ̀ ìbọn lọ tó bá dẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìbọn tó bá dójú ẹ̀
tí tó bá dojú ṣúṣú rúrálà, ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ collective responsibility. Tí ò bá sí collective responsibility, kẹ́ni kankan pé rẹ̀ láre tó lọ bẹ́ síta. Ara wọn kan tó pé kàrẹ́ ṣígùn one oníkàrẹ́ ṣígùn, owó wo ló kó fún ààrẹ, owó ló dá fún ààrẹ, kí ló ń pè lógún, ogun ló ń rojú ẹ̀ ló ń sọ bí ẹnu bẹ́ẹ̀ ní jẹyàn yìí, oníkó lọ ṣígùn, owó èlò ló kó fún pé kó lọ bí ṣígùn, kì í ṣe gun abúlé agbódórógún o, kì í ṣe ogun òkè lágbòdo. We are talking of modern war. Modern war jẹ́ pé àwọn sophisticated weapon lẹ́ máa lò, kì í ṣe ọ̀rọ̀ pé à ń kó bọ̀. Tó bá kó Kalashnikov dání ní modern war, tó bá lo rocket launcher fún ẹ at long range, wá clear pẹ̀lú Kalashnikov àti AK-47. Tó bá ní oní modern war ní Kalashnikov, wọ́n tẹ̀ kó bọ̀ 10,000 fún ẹ. Tó ò ní submachine gun, tí ò ní o connect pẹ̀lú air raid, wọ́n á raid ẹ látòkè, wọ́n á pa ẹbẹ ní padìyẹ. Oníkàrẹ́ ṣígun, ìbọn mélòó ló rà fún ààrẹ? Oníkàrẹ́ ṣígun, èlò ló kó fún ààrẹ pé kó fi ṣígun? Ìjẹtẹ̀ ẹ̀ bà dá $2,000 àbí $1,000 fún ààrẹ rí? Ìwọ tó oníkàrẹ́ ṣígun pé ààrẹ lọ́mọ ogun, bẹ́ẹ̀ ọba lọ́mọ ogun, ṣé ìyá kankan ló bí wọn kí wá kó wọn kí lọ ṣe ogun? Àwọn yìí mo yẹ èèyàn tán lose 3 million people pogrom ní 67 to 70. Oníkàrẹ́ ṣígun 3 million tán lose nílẹ̀ Yíbò. Tí n bá yẹ pé Yíbò jẹ́ ìran tó rọ́kú, ìran yẹn kò bá affect ìran yẹn, wọ́n á ń bímọ bí ẹ̀dá, òun náà fi recover padà báyìí. Àdáwà máa ń bímọ púpọ̀ ni. Yorùbá bá ti bímọ 4 àbí 3, a ní mi ò lówó láti tán ọmọ, á ní kíyàwó lọ ṣe family planning kó sọ̀pẹ̀. Owó Oníkàrẹ́ ṣígun. Ṣáwọn ọmọ OPC tá a kójọ yẹn, ṣé wọ́n ló bí wọn? Àbúrò ẹ ṣé ó join OPC, ẹ̀gbọ́n ẹ tó join OPC? Àwọn ọmọ nǹkan yìí a ti gbé ní ọ̀nà líle, amòye èèyàn tó lùs láàrin wa. Ẹ̀wọ́ ò tí ì kọ́wọ́. Àwọn aláṣẹ ìlú, a mọ̀ pé kì í ṣe gbogbo aláṣẹ ìlú ló máa support. Àwọn tó yẹ kẹjọ sọ̀rọ̀, àwọn lé òṣèlú, wọ́n lé ọ̀nà pé báwọn ṣe máa jẹnu Nàìjíríà, wọ́n lé gọ́vnọ̀, wọ́n ṣe nǹkan tó wù wọ́n. Èmi tí mo tẹ̀ ìdádúró tí mi ò gbàbọ̀dé fún yín, ẹ ti bú mi pé ààrẹ ò ṣígun. Ìwọ tó dẹ̀ wá bí tó wà yẹn ò ṣígun. Nígbà kan bàbá Dr. Banjo, níbi tọ́rọ̀ kárẹ́ ìlú òyìnbó ló ń gbé, ó dẹ̀ ship consignment ìbọn, ó ṣe wọ̀lú yìí. Ibi tó ti ṣe wọ̀lú wọ́n mú, ó ṣẹ̀wọ̀n. But gbogbo wa kan sára fún bàbá ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé nǹkan tó fẹ́ kó wọlé, wọn ò jẹ́ orí kó wọlé. A ní ọmọ akọni yẹn, títí bàbá yẹn fi kú, respect yẹn wà lára ẹ̀. Ìwọ́n tó sọ̀rọ̀ yẹn, òun ṣiṣẹ́, òun faṣẹ́, òun gba $10,000, wọ́n àti family ẹ̀, ó wá ń sọ̀rọ̀, ó wá ń sọ pé káàrẹ̀ ṣígun. Àwọn tó wà lẹ́yìn gan, àwọn tájọ wà Nàìjíríà, wọn ò léèyàn lẹ́yìn, ó wá ní káàrẹ̀ ṣígun. Ṣáàrẹ nìkan nílẹ̀ Yorùbá ni? Ṣé ààrẹ ju Ọ̀ọ̀ni lọ ni? Àbí ààrẹ ju Aláàfin lọ ni? Àwọn ọba tó ti láṣẹ ju ààrẹ lọ nìyẹn. Àwọn ọba kan ti wà tó ti jọba ńlá o nílẹ̀ Yorùbá. Ṣé ọ̀rọ̀ wọn ti wọ̀? Àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá sọ̀rọ̀ ti wọ̀. Ìwọ tó wà ń lo òyìnbó gan, ìjó tẹ̀ jẹ́ tẹ̀ jókòó pé ààrẹ báwo la fẹ́ ṣe kíní? Ṣé bí Yorùbá ṣe ń jagun nìyẹn? A ní Ìbàdàn májàmájà tó fi kára ara lẹ́rú. Tí Ìbàdàn bá fẹ́ jagun láyà tí kẹ́ máa wo native intelligence àwọn Yorùbá. Wọ́n bá fẹ́ jagun, wá kọjá ìlú yẹn. Àwọn ọba yìí jẹ́ ìlú yẹn náà ṣe padà bọ̀. Wọ́n á kọ́kọ́ lọ sí ìlú tó jìnnà tó bá bọ̀. Wọ́n á ti kẹ́rù tó bọ̀. Ìlú yẹn tó láwọn òbájà yẹn náà wá fi àbò bá. Torí tẹ́pọ́n bá ti lọ sọ fún mi yẹn pé tó bá lérí fún wọn pé ẹ̀yin a máa jẹ irú ni. Wọ́n tó dé àwọn èèyàn ti múra dè wọ́n. Wọ́n á pèsè àwọn ọba yín jà o, àwọn oníjà pẹ̀lú yín o. Nǹkan tí Yorùbá fi jà ní. Mo fẹ́ béèrè question kan. Ẹ ti dáhùn díẹ̀ nú ẹ̀. Ẹ ti dáhùn díẹ̀ nú ẹ̀. Àwọn kan sọ pé ààrẹ Ọ̀túnba Gani Adams tí OPC ìgbà yẹn ó yàtọ̀ sí ààrẹ ọ̀nà kakanfò ayé ìsìn yìí, torí a rí nǹkan tí ọ̀dọ̀ ti dáhùn díẹ̀ náà, nǹkan tí Ọ̀túnba Gani Adams tó ń jẹ́ leader OPC ní táìmù yẹn, àríṣẹ́ tó ń ṣe ní táìmù tí àwọn kan gbógun tilẹ̀ Yorùbá,
àdèmọ̀ nǹkan tí ojú wọn rí ń dà mí náà but àwọn kan tó kú bàtí ààrẹ wá di ààrẹ sí ṣé ó jẹ́ pé ìyàtọ̀ díẹ̀ wà náà ààrẹ kí ló fà á ṣé òótọ́ ni àbí wọ́n parọ́. ẹni tí ò bá ní àròjinlẹ̀ tí ò dẹ̀ ní information láwù pé Ọ̀túnba Gani Adams the same èèyàn náà ni kó tó wá jẹ ààrẹ kò tí ì yàtọ̀ mode of operation mode of operandi òun ló yàtọ̀ and tẹ bá rí nígbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ OPC tí nǹkan kan bá ṣẹlẹ̀ gbúrúrú a lọ take action gbìrì tá a bá take action yẹn tán about 90% ó máa ń la ikú fún àwọn ọmọ wa ó máa ń la ẹ̀wọ̀n fún wọn gbẹ̀yìn. Orúkọ burúkú ó ti máa ń tẹ̀lé nǹkan mẹ́ta ẹni o ikú ẹ̀wọ̀n àti orúkọ burúkú àwọn Yorùbá ò dẹ̀ ṣe gbà pọ́n orí mọ́. Ẹ lè fi ọmọ tá a bá bí ọmọ tí a bí tí ò tí ju 10 years bí ó ṣe máa ronú ẹ lè fi wé ọmọ tó ti wọ 29 years àbí 28 years bó ṣe máa ronú. Àwọn tó bá ní bá ṣe ń ṣe nígbà tá a bẹ̀rẹ̀ OPC tó wé ìbẹ̀rẹ̀ yẹn pé ká máa ṣe nìṣó ẹ bá ní káwọn náà dẹ́gbẹ́ tí wọ́n lẹ̀ káwọn náà lọ ṣe bá ṣe ṣe nígbà yẹn pé wọ́n máa láàsì. Nígbà yẹn àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ security. Àwọn ọmọ wa wọ́n try láti fọ ìlú mọ́ pọ̀ kí ló gbẹ̀yìn ẹ̀ púpọ̀ nú àwọn ọmọ tó ṣe iṣẹ́ yẹn fún ilẹ̀ Yorùbá gbà yẹn wọ́n sí láyé mọ́ sí i púpọ̀ nú wọn ìmíì nígbà tó jáde tó wá tó lọ sí ẹ̀wọ̀n bíi ọdún 4-5 àgbà tó dé kò ṣẹgbẹ́ mọ́ ó lọ wójú ọ̀jẹ́ ẹ̀ lọ torí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ láti bẹ̀rẹ̀ torí ọdún 5 tó lò lẹ́wọ̀n yẹn ó wà career ẹ̀ destroy. ọdún 5. púpọ̀ nú àwọn ọmọ bẹ́ẹ̀ ni àwọn míì wà tẹ́ pé ẹ̀wọ̀n gbére náà dá fún ọ torí ọlọ́pàá bá mú ẹ tó pa olè wọ́n á ní o take law into your own hands bó tẹ̀ jólè wọ́n á ní o ṣe hand over ẹ̀ fún wọn kí àwọn lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń mú gbà yẹn tó pa olè tó yẹ pé confam armed robber ọlọ́pàá wọn lọ sẹ́wọ̀n adájọ́ dẹ̀ ṣáàjù wọn ní mọ́dà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó yẹ pé ibi tó ti mólè tó nǹkan bá wọn lọ sí ẹ̀wọ̀n bí ọdún 7 ọdún 10. and tẹ́ ẹ bá mọ̀ àwọn àdúgbò míì wà tẹ́ pé olóyè ibẹ̀ gan olè lọ́mọ ẹ̀ olóyè ìlú yẹn gan olè lọ́mọ ẹ̀ baálẹ̀ míì wà tẹ́ pé ọmọ ẹ̀ gan ó ń jalè èmi ìṣàfọ́ra tó bá ti rí pé ẹ̀ ń gbógun ti ọmọ òun àwọn ló máa bá ìjọba sọ̀rọ̀ wọ́n máa fi rán àwọn ọmọ yẹn lọ sẹ́wọ̀n. wọ́n ní òjẹ̀yà rí onú ọgbọ́n ta ni tíṣà ẹ̀ nígbà táwa náà wá rí pé wàhálà yìí pọ̀ a bẹ̀rẹ̀ iṣẹ́ gan ní ìyá 2000 a ṣe wọ bí 2005 wá rí pé orúkọ burúkú tí OPC gan gbà nígbà yẹn àwọn èèyàn gidi ò fẹ́ join wa mọ́ ó ti wá bá débi pé ẹ̀rù ti wá ń bà àwọn èèyàn tá à ń gbèjà fún tó bá gbọ́ pé OPC fẹ́ ṣe nǹkan wá ti palẹ̀ mọ́ ẹ̀rù á máa bà wọ́n àwọn òpé níbo náà ń lọ yìí ẹni tí aráyé bá ń rí tó ń sá fún ó mà ti dìdìgbò lúgì mà ní. so àwa rebrand ẹgbẹ́ yìí kí n tó jàre láti rebrand ẹgbẹ́ yìí pé àwọn míì ò follow propaganda làwọn míì kan jump into àwa rebrand ẹgbẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe security ẹ sọ fáwọn landlord association kán lọ jẹ́ kẹ́ ní agreement pẹ̀lú DPO or area commander àdúgbò yẹn and individual yín tó bá ṣe security nǹkan tójú ẹ bá rí kó fara mọ́ ẹ má gbé wá sí onípàdé kan tá máa ṣe níjọ́ Tuesday òun náà pè ní National Coordinating Council ẹ má gbé wàhálà yín máa wá bá a torí a rí pé a bá fẹ́ ṣèpàdé 5 hours National Coordinating Council ọ̀rọ̀ pé ọlọ́pàá múyàn wọ́n pààyàn wọ́n ṣe kinní kan òun la máa rò fún 4 hours àtẹ̀wá ráyè sọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ àwa ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe security jẹ́ kí ọba ìlú pè ẹ́ ọ àwọn landlord association kan pè ẹ́
wọ́n lọ ṣèwé pẹ̀lú DPO or area commander ibẹ̀ so that tí ẹ bá ṣe operation àwọn ọlọ́pàá gbọ́dọ̀ mọ̀ pé ẹjọ́ ṣe operation yẹn ni kó má jẹ́ pé ẹ̀kan ló máa fi ọjọ́ ìbẹ̀rẹ̀ ayé yín lọ ṣe ẹ̀wọ̀n púpọ̀ náà ó ta báyìí mi nígbà tí Okiro máa declare me wanted ní year 2000 wanted don declare me mi ò ṣe member OPC Ṣómólú Mushin local government la lè classify me as a member gẹ́gẹ́ bí mo jó lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣómólú lórí security lórí gbogbo ẹ̀ àtẹnudókù orí mi náà wà dálé lórí náà ṣáàgbé. ẹ jọ àlẹ bá mi fẹ́ ma block àwọn Ayọ̀lá I'm going to block you. ṣé ẹ ń gbọ́ mi. Mo fẹ́ block àwọn ọmọ àlè kan tó wà bí ààrẹ jọ ẹ má bínú. mi ò APC ò gbọ́ àdúmí block all those àwọn ọmọ àlè kan tó wà bẹ block wọn. come and see the APC. block wọn tó bá ti kọ́. ẹ ní láti block wọn. ẹ jẹ́ kó máa. àwọn àlè kan wà bí tí ẹ pé wọn ní ìdá tí wà. I didn't hear you so. I can hear you ààrẹ. The APC is not working. So ẹni tí ẹ bá ti ń kọ̀kọ́ tẹ́ pé èṣù wà nù yín èṣù kò ní gbé nù yín tẹ́ pé ẹ fẹ́ bí tí peace bá wà nílẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ wá sórí péjì mi pé wọn ò rán yín kẹ́ wá síbí ẹni tí ẹ bá fi pé bẹ́yà kò tẹ́yìn lọ́rùn mo máa ń sọ lórí ìdúró níta pé you are free. akọgun lẹ́mi jẹ́ help ẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn olè náà máa wà lẹ́nu péjì yín tó wọn máa sọ̀rọ̀ ńbẹ̀. àwọn olè máa wà ńbẹ̀ púpọ̀ náà àwọn tẹ́rí tó ń sọ̀rọ̀ negative yẹn olè ni àbáwọn tó ń jẹ pẹ̀lú àwọn olè àwọn tó ń rajà olè. and àwọn kan wà tẹ́ pé cortis ni wọ́n nǹkan tá à ń sọ yìí kò lè tẹ́ wọn lọ́rùn so definitely ẹ máa expect wọn pé wọ́n á bọ́ sórí péjì yín torí ẹni tó yẹ pé criminal ni kò ní fẹ́ gbóòótọ́ ẹni tó dẹ̀ pé ajá òṣèlú táwọn òṣèlú ti sponsor kó wá kọ̀ nǹkan síbẹ̀ kò sí kàtẹ́ lè sọ wọ́n ti fún lówó ẹ̀ oye tá a gbọ́ pé wọ́n máa ń fún wọn pé láti máa fi kọ̀kọ́ púpọ̀ yẹn 20,000 naira ni ó ti gbowó iṣẹ́ àfẹ́ ṣiṣẹ́ àwọn tó dẹ̀ ń wò wá tán monitor page yẹn ti wà ń bẹ̀ pé àwọn fẹ́ rí owó yín pẹ̀ ń ṣiṣẹ́ yín ẹ̀ bá ṣe pé jù bẹ́ẹ̀ lọ wọ́n á sọ̀rọ̀ o ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ ká máa mọ̀ wọ́n àwọn tó wọ́n máa dá olóhùn àwọn máa dá olóhùn ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ wọ́n pè wọ́n ní ó lè tán fún wọn láwọn kan wà tẹ́ pé òṣèlú sọ 40,000 fún wọn pé kí wọ́n máa bú àwọn tí ó bá ti ń sòótọ́ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá so wọ́n á ti pè wọ́n gbàtẹ́ tí advertise yẹn ẹ ti expect ẹ máa rí wọn ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ ẹni tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ á fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ ṣẹ́rí àwọn tẹ́ pé criminal ni wọ́n àtàwọn ajá òṣèlú yẹn ẹ jẹ́ kan ṣiṣẹ́ tiwọn akọ́gbọ́n mo gbọ́ ọ̀rọ̀ yín. náà ni kí ẹ ti parí nǹkan dáhùn sọ pé ààrẹ sí pẹ̀lú ààrẹ OPC pẹ̀lú ẹni àwọn mẹ́rin. lórí ọ̀rọ̀ àìmọye oríṣiríṣi tójú wá rí nígbà yẹn àìmọye oríṣiríṣi tójú wá rí ṣùgbọ́n nígbà tó wáyà àwọn ọgbẹ́ ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ security kó ní understanding pẹ̀lú àwọn law enforcement agent àmọ́ fún àwọn law enforcement agent míì náà aid criminal ṣùgbọ́n wọ́n á ìrọ́gbọ́n ṣèwọ̀nba tó yẹ kí wọ́n ṣe tẹ́mọ̀ ọ̀rọ̀ security kì í ṣe nǹkan tó yẹ pé ó kàn lè dábò wọ̀ láì jẹ́ pé àwọn tó ní ìlú ó bá wọn sọ nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ó wáyé àmì lẹ́nu pé àwọn aráàlú òyìnbó náà wọ́n á ní kí làárẹ̀ ń ṣe ààrẹ ò ṣe sígun lọ síbi tí criminal wà mo ń béèrè lọ́wọ́ àwọn tí ń bá ní access pẹ̀lú ẹ̀ ṣe wọ́n tó wà ní London ṣé o lè lọ ká criminal mọ́lé láì jẹ́ pé o report ẹ̀ fọlọ́pàá láì jẹ́ pé wà tí ọlọ́pàá even wọ́n tó jẹ́ pé àwọn forest guide tó yẹ pé wọ́n rán yín pé kẹ́ ẹ ṣọ́ igbó o gbọ́dọ̀ ní authority ìjọba kó tó ṣe àbí wọ́n tó wà l'Amẹ́ríkà ìbá ń wá síbẹ̀ ó gbúdọ̀ gbáyàn létí lásán nílùú òyìnbó ẹ̀wọ̀n ni assault ni kì í ṣe tá à ń ṣe tó ń ṣe gbé ní Nàìjíríà ká máa sọ pé kẹ́yìn ọkàn lọ jálù èèyàn àṣẹ OPC ṣé wọ́n ní OPC ni kó máa ṣẹ̀wọ̀n fún gbogbo yín kẹ́yìn máa jayé lọ pé kó lọ jálù èèyàn láì jẹ́ pé ọba ìlú mọ̀ mọ̀ pé nǹkan tójú wa ti rí òun ló kọ́ alọ́gbọ́n àwọn jagunjagun wa àwọn bọ́ìsì wa tó yẹ pé àwọn là ń pè ní arógun yọ̀ ṣùgbọ́n ogun tó máa jà tó wá ti yẹ pé wọ́n ti wá declare wanted tó wá di àfìlà pérí iye ọjọ́ kan ló gbà lẹ́yìn iye ọgbọ́njọ́ yẹn wà wá di criminal èèyàn gbọ́dọ̀ ṣọ́ra
púpọ̀ náà ọmọ yìí ló níyàwó náà ní ọmọ náà ní family àwọn míì tẹkọ̀ ń wò pé ordinary person breadwinner náà jẹ́ nu family wọn so ọgbọ́n yẹn ká tó di ààrẹ gan láti change style wa ká tó di ààrẹ lẹ́yìn even ká tó di ààrẹ láti change mode of operation but still náà mo fẹ́ fún yín ní àwọn instances kan tá a ti ṣe torí wọ́n ní a ti change o wọ́n lè mọ̀ fà á change Ọ̀túnba Gani Adams ayé ìgbà yẹn àti ààrẹ ẹ̀jẹ̀ kan náà ló ṣe rìn lára ẹ̀ wọn mi ò dẹ̀ ṣe rà òṣèlú tó bá náà ń rà mí kọjá kárí ẹni tó máa ń ràyàn ńlẹ̀ Yorùbá kò rí mi yà ẹ̀yin kan tẹ́ ń sọ̀rọ̀ yìí náà rà ẹni tó ń ràyàn pa nílẹ̀ Yorùbá tó ń fowó ẹ̀ ń ràyàn pa kò rí èmi rà ibi tí mo dúró sí ni mo dúró sí ìjọba àpapọ̀ ò rí mi rà ibi tí mo dúró sí mo dúró sí so the same way tàbí operate kí n tó di Ọ̀túnba kí n tó di ààrẹ òun náà la ṣe operate sí nígbà tí àwọn Badu ń dààmú Ìkòròdú àti Kòṣọ̀fẹ́ and part of Ogun State nígbà tó ń dààmú ibẹ̀ Deputy Commissioner of Police Lagos State Ega ó pè wá a dẹ̀ ṣe meeting bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta a dẹ̀ sọ fún pé a sọ fún àwọn media wípé within 3 weeks wọn ò ní gbọ́ nǹkan tó jẹ́ Badu mọ́ Ọlọ́run dẹ̀ fún wa ṣe Ọlọ́run fún wa ṣe ọ̀rọ̀ tí mo sọ yìí kí n tó jẹ́ ààrẹ ni o nǹkan tá a ṣe yẹn òun ló hàn ní Deputy Commissioner of Police yẹn di CP Lagos State ó rẹ̀ pè wá ṣe meeting òun ló hàn ní Abúlé Àdó from Festac to Iba àwọn ọmọ Niger Delta kan wọ́n odindi island lọ kóra wọn sí wọ́n dẹ̀ bẹ̀ sí kidnap àwọn èèyàn wọ́n bẹ̀ sí pa àwọn èèyàn wọ́n ṣe kíní fún 3-4 months bí head of Ọ̀jọ́ cantonment bó ṣe pè mí nìyẹn pé òun need assistance OPC ó ní kí ló dé ó bá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n pa one star army kan ó bá ní order ti wá pé kó ń lọ liaise pẹ̀lú OPC from first army headquarters so mo bá ní ìyẹn ò lé mo bá liaise coordinator orí adé àti coordinator àmúwọ̀dọ̀fì pẹ̀lú ẹ̀ wọ́n bá ṣe meeting wọ́n put me on conference call mo ní ọjọ́ tó bá fẹ́ ṣe operation yìí ní gan máa wá I drove down to Abúlé Àdó àwọn ọmọ wa is about 150 àwọn army tó wà ń bẹ̀ di about 40 wọ́n dẹ̀ wọ island yẹn a dẹ̀ flush wọn a jẹ gbogbo island yẹn run ọjọ́ yẹn ni gbogbo kidnapping tó ń ṣẹlẹ̀ kidnapping yẹn ká tó ṣe operation yẹn ẹ rántí pé ọba Ìbà tó wàjà kó tó di pé ọba Ìbà yìí débẹ̀ wọ́n kidnap ẹ̀ tó embarrass Lagos State nígbà yẹn àwọn boys tó ṣiṣẹ́ ẹ̀ nìyẹn àwọn aláṣọ́ọ̀bù ẹ̀ with the collaboration of Nigeria Army ìyẹn dúró nígbà tí wákìlì tí ọ̀rọ̀ wákìlì ń dà wọ́n láàmú ní Ìbàràpá tí gbogbo wọn pariwo wọn ní olóògùn ẹbọra ni mo ní kí ló ń jẹ ẹbọra nílẹ̀ Yorùbá àwọn àríta bá fẹ́ mú ẹ tán bá tíjọba bá fún aláyè ká múyàn kò sí bó ṣe lóògùn tó tà ní gbogbo ara ẹ̀ jẹ́ tó bá ní olóògùn á gbé ẹbọ lé lórí á gbé ẹbọ orí omi á gbé ẹbọ orí ilẹ̀ á gbé ìtò máa wà lórí igi tí atẹ́gùn máa bá ṣiṣẹ́ á gẹ̀ tiẹ̀ nígbà tó dẹ̀ ni mo ní ẹ kọ́kọ́ máa ṣe wàhálà nígbà tó dẹ̀ ṣe wàhálà títí tó wá ní mo ní àwọn aṣọ fáwọn mídíà mo ní kọ́ fún mi 3 weeks àkọ́kọ́ mú second in command yẹ lẹ́yìn 3 weeks yẹ àti mú wákìlì ẹ wá wò ó nígbà EndSARS àwọn tó ń sọ wọ́n pé ààrẹ ti yàtọ̀ ní ẹ nígbà EndSARS ẹgbẹ́ mélòó ló dúró tó fèsì àwọn hoodlum tó ń jẹ ìlú wọn àwọn kan jù lé mi sì tó fẹ́ fún mi ní àwọn lórí nǹkan tí mo ṣe fún ìlú Èkó lórí EndSARS wọ́n fẹ́ fún mi lọ́wọ́ lórí ẹ̀ wọ́n ti jó 22 police station àwọn ọlọ́pàá wá bẹ̀ sí pé àwọn kan pè mí láti Kansalem àwọn kan pè mí pé àwọn láti pè yín ààrẹ ràn wá lọ́wọ́ wọ́n wá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ló tọ̀sí mi wọ́n ní tí wọ́n bá jó half of the police station tó wà lẹ́kọ̀ọ́ pé oyè àgbàjọba agbára ó fi ṣe wọ́n ti jó local government secretariat mẹ́ta àwa wò pé bó tiẹ̀ jẹ́ pé à ń wo tàwọn òṣèlú yìí pé wọ́n gbá tiwa wọ́n ṣe tiwa nǹkan tó bá jó yìí owó táàsì wa náà máa fi bíù jẹ àti pé lóòótọ́ mà ní àwọn ọ̀gá ọlọ́pàá àwọn yẹn sọ wọ́n bá ní káwọn ọmọ akọ́ lọ lè ask pẹ̀lú gbogbo àwọn ọlọ́pàá kan protect facility because
àwọn ọmọ tó ṣe protest legitimately tó yà fún ẹ̀tọ́ wọn ìgbà tó ti lè pa wọ́n tó ti pa wọ́n yẹn inú bí èmi gan pé àwọn ọmọ tí ò gbébọn tí wọ́n gbàdá tó ń béèrè fún ẹ̀tọ́ wọn tẹ́ lè pa wọ́n báyìí nǹkan tó wá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ fún ọgbà tọ́rọ̀ yẹn wá di kó ti fẹ́ yíwọ́ aláti dìde láti defend the facilities wa tó jẹ́ ti ìjọba tó wà lọ́dọ̀ tiwa láàrin 6 hours abẹ̀ sí defend ẹ̀ ìní ẹ̀ lọ́lẹ̀ mo fẹ́ sọ fún ibi tí mo gbé bíbáyìí àwọn tó fẹ́ wá jẹ mọ́ ta ní ọmọlé phase 2 yìí mọ́ mẹ́ta ni tó pé tẹ́yọ̀ bá dé kan nú ẹ̀ owó billions of dollars tó wà ń bẹ̀ àwọn boys wọn yẹn wọ́n ń bọ̀ láti bẹ́gà wọn náà fẹ́ wá jẹ bẹ̀rù bó ṣe call àwọn fún reinforcement yẹn wọ́n ní kán block wọn wọn náà ò wá sílé ààrẹ o àwọn ò wá sí ọmọlé inú estate ọmọlé o àwọn ọmọ yìí làwọn fẹ́ lọ jẹ́rú o ẹ̀rì jẹ́ mọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àkínú wọn fẹ́ fi mọ̀ pé ààrẹ ń gbé ní àdúgbò àwọn you can't do that nígbà tá a lé wọn pa ẹni tí ò tí ìrógun ló ń sọ̀sọ́kùsọ èyí tí wọ́n sọ yìí o every community l'OPC ti ń bá wọn ṣe security o ṣe pé wọ́n máa ní kí n máa gba report ẹ̀ lójoojúmọ́ mi ò lè ká o most of our even lẹ́kọ̀ọ́ sí gbogbo àwọn ọlọ́pàá ti pé OPC pé kán ràn àwọn lọ́wọ́ nílùú Èkó wọ́n lè ṣáàfì wọ́n lè ẹnu máa ṣe kọ́tẹ́ máa ṣe kì í ṣe ọlọ́pàá lẹ̀ ń ṣe fún àwọn ará ìlú lẹ̀ ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn local government chairman gan ti arrange àwọn ọmọ wa sí local security mo dẹ̀ bọ̀ mo ní ẹ fi wọ́n lẹ̀ so ṣe rí Yorùbá nìyẹn kò sẹ́ni tó lè tẹ́ Yorùbá lọ́rùn nǹkan tẹ́lòmíì máa jẹ kò jẹ́ kó gbọ́n nǹkan tó máa jẹ kò jẹ́ kó gbọ́n ẹlòmíì ti sọ̀rọ̀ ẹ̀ di ajá olóṣèlú tó ń dalẹ̀ Yorùbá rú ṣé ní gbogbo ilẹ̀ Yorùbá tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ yìí ọwọ́ olóṣèlú ilẹ̀ Yorùbá ni kí ẹnu ilẹ̀ Yorùbá má kò ọwọ́ olóṣèlú alágbára lóṣèlú ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá ṣe kíní ẹ̀sìn wọ́n ti wá ṣùt ara wọn lẹ́sẹ̀ báyìí wọ́n lé ògo Nàìjíríà láti gbọ́ ògo Nàìjíríà but ilé ìran ẹ̀ ò sí lẹ́yìn ẹ̀ sẹ́wọ̀n pé tẹ́wọ̀n bá fẹ́ gbọ́ ògo Nàìjíríà ìran ẹ̀ gbọ́dọ̀ wà lẹ́yìn ẹ̀ nígbà tí ìran ẹ̀ ò bá ti wà lẹ́yìn ẹ̀ báwo ni ìran ẹ̀ ṣe máa rí pé o wọ́n láti àwọn ọ̀rọ̀ tó wà níta láti sọ pé àwọn o wọ́n láti support láti di olórí nígbà tẹ́ pé àti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn òkò náà ń sọ sílẹ̀ Yorùbá wọ́n ń sọ̀kò sínú ilé jígí yẹn ti wá fọ́ọ̀sì kò lè ràn wọ́n lọ́wọ́ so tẹ́yọ̀ bá ń gbẹ́ kòtò fọ́ta ẹ̀ kó má gbẹ́ kó jìnnà jù even Yorùbá nation tí àwọn èèyàn wa táwọn jà fún lọ́wọ́ báyìí àwọn alágbára òṣèlú yẹn gan ọ̀fẹ́ kẹ́ni wá kù lẹ́nu gbà tí Mrs. Kuku tó ti gbé gbèsè pé káwọn parí aáwọ̀ tó wà láàrin gbogbo ẹgbẹ́ ìyẹ́ rí gbogbo àwọn ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ tó ti ń jáde lórí social media fún mi ní ọjọ́ iwájú yìí ilẹ̀ ń bàjẹ́ íńtánẹ́ẹ̀tì ni gbogbo nǹkan tẹ́ ṣe náà rí kọ́ wọn tó dáwó lọ́wọ́ ní 1961 to 1966 ṣé Yorùbá tí ìdáríjì wọn ni àwọn tó dalẹ̀ gbà Yorùbá ò tí ìdáríjì wọn àwọn tó da Abíọ́lá tó dàbò Abíọ́lá gùn ní 1993 to 1990 Yorùbá ò tí ìdáríjì ká máa sọ pé ẹ̀yin tẹ̀sẹ̀ wà ń dalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ Yorùbá yọ fún ẹni tí ó bá mọ̀ fóun bá ń dalẹ̀ owó tó ń gbà yẹn mí inú wọn kó sí ló máa fira nítorí pé òun gbowó fẹ́ máa ba ògo lẹ̀ Yorùbá jẹ́ àwọn sọ fáwọn nǹkan tó máa sọ àwọn mọ̀ pé ó lè náà wá sórí platform yẹn ti ṣe advert criminal máa wá sórí platform yẹn ní tẹ́bárí ọ̀rọ̀ táwọn sọ lọ́wọ́ yìí ẹni tẹ́bárí tó ń sọ̀rọ̀ tí tó ń kọ́ sínú bẹ̀rẹ̀ criminal ni tí wọ́n ṣe criminal àwọn criminal gan ẹ̀dẹ̀ wọn bí wà ń lù wọ́n bá fẹ́ lómi àkàyà ẹ̀ àwọn tó fi $10 ara tó kọ́ dìbò àwọn wájẹ̀dì ọdún mẹ́rin mọ̀ fáwọn abèṣe ilẹ̀ Yorùbá nìyẹn ẹ wá ń sọ pé àwọn nǹkan kan wá kọ́ ẹ jẹ́ kán kọ́ èyí táwa ń sọ ló mátà à ń sọ tí wọ́n ti wà gbọ́ nǹkan tá a bá sọ sí ó ti wọ rẹ́kọ̀d ọ̀rọ̀ tá a bá sọ lé ní ọ̀rọ̀ kan ní lọ́la wọ́n ní ẹni bá ṣòtítọ́ òní mọ̀lẹ́ ń gbé béèrè tó bá yẹ pé ọwọ́ tí àwọn olóṣèlú Yorùbá ti gbé láti fi pa ọlọ́ta mi ni kò yẹ kí n wà láyé báyìí nítorí pé òótọ́ mi ló ń gbé mi ró mi ò tọrọ owó lọ́wọ́ yín mi ò tọrọ ẹ̀bà lọ́wọ́ yín mi ò wá tọrọ túwó lọ́wọ́ yín ṣùgbọ́n kí ló dé tẹ̀ ń gbógun lé Ààrẹ Gani Adams mi ò bá yín dún òṣèlú mi ò pé ojú kánsẹ́lọ̀ rí nítorí pé wọ́n mọ̀ pé ẹnìkan táwọn ò ríra pé bó ṣe dákẹ́ yẹn àwọn ò mọ̀ nǹkan tó dákẹ́ sí
mo dẹ̀ ń sọ fún àwọn tó wá ń bá mi lórí ọ̀rọ̀ òṣèlú tó lọ yìí o mo fẹ́ sọ fún yìí o kẹ́ ẹ gbọ́ dáadáa àwọn tó ti wá bá mi pé kí n support ẹni Yorùbá tó ń contest wá ti tó 15 mo ní ẹ fi mí lẹ̀ bó ṣe wà yìí o nǹkan tí mo dúró lé lórí ni pé kàn restructure Nigeria into region tó o bá dẹ̀ restructure Nigeria into region within 2 years Nigeria máa pín mo ti sọ mo ní tó o bá restructure Nigeria into regional autonomy within 2 years Nigeria máa pín ẹ̀yin tẹ́ wá ṣe Yorùbá nation wá sọ pé mi support Yorùbá kí ni ẹni fẹ́ kí n sọ ẹ̀ ń ṣe Yorùbá ni àbẹ́ ẹ̀gbọ́ Yorùbá èmi tí mo wà nínú Nàìjíríà àwọn akọgun méjì tó jà fún Yorùbá nation wọ́n wà ń bẹ̀rẹ̀ republic wọ́n wà ní exile èmi wà Nàìjíríà ṣe é pé mo ju òfin lọ ní tí n bá la gbogbo ẹ̀ mọ́lẹ̀ òfin á gbéyàn kò sẹ́ni tó ju òfin lọ èmi tọ̀rọ̀ Abíọ́lá là ń sọ lọ́wọ́ yìí. ààrẹ má bínú ààrẹ má bínú ẹ má bínú ẹ jẹ́ kí kọ́ mi jẹ kẹ́tọ́ continue mo fẹ́ correct kíní kan ààrẹ ẹ sọ kíní kan aláwa tá ń ṣe Yorùbá nation a ní ẹ náà sọ pé wọn support pé support kíní ààrẹ èmi wà láwọn tó ṣe Yorùbá nation ààrẹ àmọ̀rúfù wà lára wa ààrẹ Àbíkẹ́ Fáńbélò àpọ̀ bẹ́ẹ̀ ààrẹ gbogbo àwa tá ń ṣe Yorùbá nation tọkàntọkàn a mọ̀ pé ẹ ń support Yorùbá nation àwọn tí ẹ má sọ pé bẹ́ẹ̀ àwọn kan náà àwọn kan lè wà láàrin wa jẹ́ pé bó ṣe yé wọn fún nìyẹn wọ́n lè máa sọ nǹkan bí ẹ̀kan tó ààrẹ gíje àwọn tó ṣe Yorùbá nation àwa mọ̀ pé ẹ support Yorùbá nation àwọn tí ò bá mọ̀ ní àwọn tẹ́ pé wọn kò yé wọn ni tó máa sọ wẹ̀ wọ́n ẹjọ́ ààrẹ kì í ṣe àwọn tó ṣe Yorùbá nation as a member èmi tí mo jókòó mo wá tó gbogbo ẹni mi gbà á bìtẹ̀ èmi ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation ní London ìbọ̀tẹ́ tó bẹ̀rẹ̀ síwájú mi èmi ló kọ́ bẹ̀rẹ̀ lélẹ́yìí so tí ìgbà tí bá lè sọ̀rọ̀ tí àwọn abẹ́kadé bá lè sọ̀rọ̀ tí àwọn ìbùkún bá lè sọ̀rọ̀ pé àjọ pé kí mi rí yàn kọ́tẹ́ pé ó kàn lè dé kó lè pé ẹ ṣe Yorùbá nation kan mi ò rí oúnjẹ yẹn tó bàbá à ń mọ̀ pé ẹ ṣe Yorùbá nation kó tọ́ ló ṣe ti ọ̀tọ̀ọ̀tọ̀ ní. akọ̀wé ọ̀nà tí olúkálukú máa gbà wọlé ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹni wọ́n ní ẹni tó bá akíkanjú tó bá ń jagun tí ò bá ní strategy òfo ni ọ̀nà tí wọ́n fẹ́ gbà wọlé ọ̀tọ̀ ọ̀nà tẹ́mi fẹ́ gbà wọlé ọ̀tọ̀ àǹtá bá gba ọ̀nà kan wọ́n lè block ẹ̀ tá a bá gbọ̀nà bí oríṣi mẹ́rin tá a fẹ́ wọlé láti gbára lóko ẹrú òun ni wọn ò ní lè rí block ẹlòmíín wà tó ń sọ̀rọ̀ restructuring tó yẹ pé Yorùbá nation ló wo ṣùgbọ́n ó wò ó pé tóun bá ní kóun gbé gbàbẹ́ ó lè má tètè yá o mo fẹ́ fún yín ní example kan àwọn kan sọ̀rọ̀ referendum mo kàn ń wò mo rẹ́rìn ni referendum even though you have a 5 million votes tí ẹ bá ní influence pẹ̀lú àwọn international community and member of UN Security Council wọ́n lè má jẹ́ kí process yẹn tètè yá tí process yẹn bá ti wá yá referendum dàbí pé o fẹ́ ṣe election ni tó bá fẹ́ ṣe election wá ní ta ló support kí Oòduà Republic wà àbí ta ló support Nàìjíríà tí agbára bá sì wà lọ́wọ́ àwọn olóṣèlú wọ̀nyí wọ́n lè da owó síta wọ́n máa sọ pé Nàìjíríà làwọn èèyàn fẹ́ ìgbà tó máa dìbò yẹn referendum yẹn gan lè fail tẹ́ ẹ̀ bá campaign dáadáa fún àwọn èèyàn tó yí àwọn èèyàn ẹ wo Scotland ti ṣe referendum lẹ́ẹ̀mejì láti ní nation kó láàrin United Kingdom ó ti fail Quebec wọ́n ti ṣe referendum bí ẹ̀ẹ̀kan ní Canada ó fail àwọn Catalonians ní Spain wọ́n tẹ̀ ṣe referendum àwọn yẹn win but àwọn Spain government wọ́n lọ fi court judgment wọ́n fi hùkún àwọn United Nations wá ní there is a court judgment against your referendum àwọn ò lè treat ẹ̀ òun látọrí wọn àwọn kan wọ́n fẹ́ lọ kó sí pápẹ́ kan l'Àbújá àwọn Fúlàní ló gbé kíní ẹ̀ lọ́kọ̀ọ̀tù pé kàn ṣe referendum wọ́n dẹ̀ ti mọ̀ wípé púpọ̀ nú àwọn federal high court judge Abuja villa ló ń control wọn tó bá wá give negative judgment àbí tó give judgment against referendum yẹn á wá impede the process of referendum òun la fi ní kí àwọn Yorùbá má bá wọn dá sí o ẹ máa ṣe nǹkan tẹ́ ẹ ń ṣe lọ tá a bá jẹ́ kó yẹra wa tí ẹnu ò bá kò ìrìn àjò tó yẹ kẹ́ ẹ fi ọdún méjì rìn tẹ́ ẹ bá ṣọ́ra ẹ fọdún mẹ́wàá rìn bọ̀kan tẹ̀mí wá mọ̀ ni pé akọgun kì í ṣe gbogbo ẹni tó ń sọ̀rọ̀ Yorùbá nation ló fẹ́ Yorùbá nation o tí mo ti rí o about 70% wọn àwọn olóṣèlú ló kó wọn wọlé o wọ́n infiltrate sí Yorùbá nation ni o èmi àti
bàbá Akíntóyè Professor Akíntóyè àti olóyè Sunday Igboho á sọ̀rọ̀ níjẹta lánàá á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ unity Yorùbá nation ó dẹ̀ ní ọ̀rọ̀ tá a sọ ìpàdé yẹn lórí fóònù ní conference call ni ṣé tó bá yẹ pé àárín wa gún ṣé kò yẹ kí n ti lọ kí àwọn méjèèjì ní Benin Republic èlò ní flight Benin Republic ṣùgbọ́n nígbà táàrin ògún wọ́n ń jẹ́ káwọn pèpèrèǹpè kan dá sí wa láàrin àwọn míì tẹ́ pé wọn ò ní ọjọ́ iwájú tó ọ̀rọ̀ tó yẹ pé wọ́n ti sọ lẹ̀ Yorùbá nù wọ́n jẹ́ kó ń dá sí wa láàrin samari bàbá Professor Akíntóyè gbìyànjú tó ní with the age almost 88 years tẹ́ pé wọ́n tẹ̀ declare wọ́n tẹ̀ tó ṣàlọ́dún sẹ́sáì tó ń fight fún Yorùbá samari olóyè Sunday Igboho kò gbìyànjú tó ní ṣùgbọ́n nǹkan tó kálukú máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ róò tí olóyè Sunday Igboho máa play ọ̀tọ̀ róò tí Professor Akíntóyè máa play ọ̀tọ̀ róò tèmi máa play ọ̀tọ̀ róò tí ẹ̀yin akọgun Túndé Amity máa play ọ̀tọ̀ ṣẹ́rí kàmáàrin oníṣẹ́ tí kọ̀ọ̀kan máa ṣe o ní láti àárín ọ̀bọ̀ kan tó náà wá láti Èkìtì parapọ̀ we have now decided that Ààrẹ Gani Adams should not be promoted pé níbo ni wọ́n ti wá níbo ni wọ́n ti wá ìwọ tó ń gbé lóyìnbó bóyá ló wá sílẹ̀ ìlà ibi tá a ti fẹ́ gba Yorùbá nation yín gan Ọlọ́run mo yọ ọdún tó ti wálé o àwọn kan ju kí ẹ̀rọ mo ní sílẹ̀ ọmọdé ògbògbò ń pè lẹ́fọ̀ọ́ nǹkan tó ń pè ní Yorùbá nation ó jọ̀rọ̀ orí ariwo lórí íńtánẹ́ẹ̀tì lọ ẹni tí ò gba orílẹ̀-èdè nínú ẹ̀mí tó fẹ́ gbà lójú ayé àṣẹ wọn á kan àbùkù ẹ̀ẹ́tẹ̀ kọ́kọ́ gbà nínú ẹ̀mí kí Ọlọ́run ní kí àwọn tó nílé ayé gẹ̀lú yẹn fún yín tẹ́ ẹ̀ bá tí ìgbà ń bẹ̀ ó máa ṣòro gbà láti fisika rẹ̀ ó dàbí ẹni tó kàn bu sára ẹyin ni á kàn máa ṣọ̀dànù ni tó gbogbo yẹn ni tí ò máa yé tí ò lè gba rẹ̀ kó lọ́wọ́ ẹran ayékáyé má pín ẹran oúnjẹ tó náà fẹ́ gba orílẹ̀-èdè kó fẹ́ gba orílẹ̀-èdè kó lóko ẹrú èyí wá ṣe orílẹ̀-èdè kó lóko ẹrú nìkan òun fẹ́ gba orílẹ̀-èdè a whole nation kì í ṣe àbáwò kì í ṣe pé a fẹ́ pín ìlú sí méjì o à ń sọ a whole nation ètò ní gbogbo àwọn tó gbà lórí mẹ́rin àgbáyé wọ́n tó ní ètò ní gbogbo ẹ̀ òdẹ́ ṣáriwo lóòótọ́ ariwo wà mẹ́ o torí ṣe Gani Fáyẹ̀mí sọ fún mi nígbà tó wà láyé ó ní 70% of a war is being won through propaganda wà mẹ́ o ṣùgbọ́n nǹkan kan lẹ máa fi ti propaganda lẹ́yìn tí ẹ bá fi nǹkan kan ti lẹ́yìn òfúùtù fẹ́ tẹ̀ ni ẹ wo Kánú IPOB ẹ wo bí tí Nigerian government lágbára tó láfíríkà ẹ wo wọ́n ṣe lọ gbé bí ẹni gbé adìyẹ ní Kenya wọ́n dẹ̀ gbé sínú plane wọ́n dẹ̀ húkẹ̀ sí ọ̀dọ̀ SSS èmi tí mo ti wá jẹ́ ni tẹ́ pé ẹ ti lè gbọ́kànlé ẹ ti fẹ́ tì èmi náà gbọ̀ngbọ̀n ẹ fẹ́ kí n play into the hand of federal government táyé ò bá play into the hand of federal government jẹ́ ń délẹ̀ ó mọ̀ pé màá sọ̀rọ̀ dáadáa jẹ́ ń délẹ̀. ààrẹ fẹ́ bí mọ̀rọ̀ lónìí bóyá bẹ́ẹ̀ lọ́wọ́ bóyá ní májíìkì bóyá lágbára kan tẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n. ìyẹn à ń bọ̀ lórí yìí. ẹ wá ń tì mí sẹ́mọ̀ ẹni tó ń tìyàn tó bá sọ̀rọ̀ sí pé kí n ṣe nǹkan máa wájú pé ṣé nǹkan tẹ́ni ń sọ tó jẹ́ ní ìwádìí wọ́n rán pé kó ṣe ni o mi ò ṣèyàn lásán tó bá gbà mí nímọ̀ràn màá lọ béèrè lọ́wọ́ àwọn tó nílé ayé ìmọ̀ràn tó gbà mí ìṣó dénú ẹ̀ wọ́n wá tú gbogbo nǹkan tó wà nú ẹni yẹn gan tí ò sọ jáde gbogbo ẹ̀ náà máa sọ fún mi. tí mo ṣòro ń tàn tẹ́nìkan bá sọ̀rọ̀ sí pépà máa lọ wádìí ẹ̀ pé sọ̀rọ̀ tó sọ ìṣó ó máa dúró tì wọ́n wá sọ bírú ẹ̀yàn ẹ̀ ṣe rí fún mi. so èmi ṣòro ń tì gbọ̀ngbọ̀n ẹ lè ti àwọn kan gbọ̀ngbọ̀n ẹ lè tì mí gbọ̀ngbọ̀n àǹtẹ̀ bá dẹ̀ ti bá dúró tì nǹkan màá wí tó bá yẹ o torí tí ìbá ti níwìn wá ti sọ fún pé nǹkan tó ń ṣe máwùlẹ̀ rìn jìnnà lọ́wọ́ nǹkan míì ṣe o ṣùgbọ́n tó bá ti dúró tì nǹkan nǹkan yẹn máa ṣèṣe oore ni ó lè pẹ́ ṣùgbọ́n máa ṣèṣe oore so ọ̀rọ̀ magic tó ń sọ irú magic oríṣiríṣi magic ṣe magic 77 tó máa ń ṣe ní Lawansin road ni àbí magic Professor Pella ni àbẹ̀wò magic wo ló ṣe. ààrẹ kọ́dá kí n bèrè ni pé bí a bò lè rí àwọn ìkànsí àwọn ọmọ wa sí ni pé bí èyí mi náà sí ni ó jọ pé ẹ ní agbára kan tí ẹ pé nǹkan tẹ bá tí ẹ bá sọ pé ó jí àlè ní tẹ bá kógun ẹ̀kọ́ ọ̀dà sọ́nà pé gọ́ọ̀mẹ̀ntì oníkan ò lè mú yín Ààrẹ Ọ̀nà Kakanfò pé tẹ bá dìde lé ni pé ó yá pé ẹ kò jáde lé ní lójijì ń sì pé yá
ẹ̀kọ́ ọmọ ogun jáde ní lójijì pé ẹni àgbà wẹ́ gọ́ọ̀mẹ̀ntì ò tẹ̀ lẹ́wọ̀n tẹ̀ mú àmì òde dọ́dọ̀ yín dọ́dọ̀ yín wọn ò lè ṣe àwọn kan fún yín. Àkọ́kọ́ náà Ọlọ́run ló lágbára, kò sí ẹ̀dá alààyè kan tó lágbára, Ọlọ́run ló lágbára, kò sẹ́ńtẹ́ tíjọba ò lè mú tó bá ìwà lábẹ́ sovereignty wọn kò ságbára kan tó ní o. Sórí gbogbo ẹni tó bá wà ní abẹ́ sovereignty, gọ́ọ̀mẹ̀ntì dàbí olówó tó ń sin adìyẹ ni, citizen government ládìyẹ. Every citizen tó bá àwọn country yẹn, ṣé ń gbọ́ mi? Every citizen tó wà ní under country yẹn, tó wà ní country yẹn, adìyẹ ni o. Gọ́ọ̀mẹ̀ntì dàbí olówó tó ń sin adìyẹ ni. So kò sí ẹni tó lágbára láyé tó bá wà ní sovereignty yẹn gangan, gọ́ọ̀mẹ̀ntì lè mú ẹ. Nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ò lè mú ẹ ni pé tó bá di warlord, tó kó nǹkan ọjà ogun, tó dá ìlú sí méjì, tó dẹ̀ nìkan ọjà ogun tó lè fi withstand gọ́ọ̀mẹ̀ntì ni o. Tó o bá nìkan ọjà ogun tó lè fi withstand gọ́ọ̀mẹ̀ntì á pa ẹ́ bí adìyẹ. Ẹ wo nǹkan tó ṣe ń Liberia, ẹ wo bọ́yé pa wọ́n, ẹ wo bọ́yé pa Samedo, ẹ wo bí ẹ wo nǹkan tó fi Taylor náà rí gbẹ̀yìn, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Sierra Leone náà. So kó o tó lè sọ pé o fẹ́ confront government, wà á ní enough money. Ilẹ̀ ìṣòro bíi 10 million, ìṣòro $50 million. Ó kéré jù wà á ní ó kéré jù $300 to $500 million. Wà á dẹ̀ ní backing international community. Tó bá ní nǹkan ogun, tó o bá ní backing international community bá kọ̀yìn sí ẹ, tí government bá ráyè penetrate international community lẹ́yìn mọ́ ẹ lọ́wọ́, bí gọ́ọ̀mẹ̀ntì ò bá lágbára, international community ló máa back gọ́ọ̀mẹ̀ntì láti crush ẹ. So tẹ́nìkan bá sọ pé tó lọ sígun kíní kan, gọ́ọ̀mẹ̀ntì á kàn gbé ẹni yẹn bí ẹni gbé adìyẹ ni. Ẹ mọ̀ bá yẹn gbé adìyẹ, kẹ́kọ̀ọ́ kan mú adìyẹ báyìí, á dẹ̀ rọra jù sínú cage. Ogun tó fẹ́ lò yẹn gangan, àwọn tó ṣe fún ẹ nínú Nàìjíríà yẹn gangan, gọ́ọ̀mẹ̀ntì ara wọn wá ṣe ogun against ẹ. Àfi kó o mọ ẹ̀tọ́ ẹ bó ṣe fẹ́ jagun, tó lè fọgbọ́n jà, kọ́lọ́run dẹ̀ wà lẹ́yìn ẹ̀. Kò sí, Ọlọ́run ló ní gọ́ọ̀mẹ̀ntì, kò sẹ́ni tọ́lọ́run ò lè mú. Ẹni tó jẹ́ president, Ọlọ́run ló dá ẹ̀mí ẹ̀ sí. Nígbà tó bá wà lórí òtítọ́ tó fi òtítọ́ ja ìjàgbára yẹn, bó pẹ́ bóyá Ọlọ́run á dẹ lóhùn kan tó ń fẹ́ yẹn, Ọlọ́run á gbà fún ẹ. Lóko ọ̀fẹ́ èèyàn kan wà bíi ó pè Ìjẹ̀bú Festus, ó ní ààrẹ ó ní kẹ́ forgive òun, ó lòun pẹ̀lú àwọn tó máa ń bu yín, ó ní kẹ́ forgive òun. So kí lè rí sọ sí ẹ, ó ní kẹ́ forgive òun, ó ní òun pẹ̀lú àwọn tó máa ń bu yín. Festus báwo ni mo ṣe fẹ́ mú gbogbo ẹni tó máa ń bú mi, báwo ni mo ṣe fẹ́ mú ọ sí. Ó kọ́ síbi ìlú rẹ̀, ó ní ààrẹ ó ní kẹ́ jọ kẹ́ forgive òun, ó lòun pẹ̀lú àwọn tó máa ń bu yín. Mọ̀ pé igi tó bá léso lórí òun láyé máa ń sọ̀kò ní. Igi tó bá ti ní èso lórí òun láyé máa ń sọ̀kò ní. Tẹ́ bá rí ẹni tó wà tí wọn bá bú kò lógo ni, nínú ògologun wà. Tẹ́ bá rí ta ló máa ń bú wèrè, ta ló ń bú ẹni tí ò lórúkọ. Tó bá ti lórúkọ wọn gbọ́dọ̀ bú ẹ, ṣùgbọ́n ẹni tó bá bú ẹ yẹn, tó bá róòtọ́, tó bá change, kó mọ̀ pé kò yé tẹ́lẹ̀ ni. Tó bá ní ẹ ò ní foríjìyàn, ayé pé gbogbo òfẹ́ kọ́lọ́run foríjì ẹ nìyẹn. Tẹ́ bá rẹ̀ dá àlàyé kan tó bá ní èèyàn ṣẹ̀ mí, mi ò ní foríjì láyé, ayé pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lójoojúmọ́ òfẹ́ kọ́lọ́run foríjì ẹ ni. So ọ̀rọ̀ pé kan dáríjìyàn, ọwọ́ Ọlọ́run ló wà, mí ò múyàn sínú. Gbogbo àwọn èèyàn mọ̀ mí, èmi tí mò ń kó millions of people jẹ, tó dẹ̀ tó ń tẹ̀lé mi lẹ́yìn, tí mi ò dẹ̀ fún wọn lówó, tẹ́ pé wọn lọ ń dá, tí mo dẹ̀ sustain ẹ̀. Ní July tó kọjá yìí, òun ló pé 28 years tí mo ti wà ní ìrìn àjò yẹn. Ọlọ́run dẹ̀ fún mi ṣe, torí pé mo lẹ́mìí àforíjì. Ẹlòmíì tá bá wà ní ìpàdé báyìí, wá ti rò pé bóyá ọ̀gá máa kọ́pá. Akọni ẹ fílẹ̀, ẹnìkan wà tó bà orúkọ mi jẹ́, tó parọ́ mọ́ mi, tá a dẹ̀ lọ sí court, a lọ gba judgment against ẹ̀. Lọ́yà dẹ̀ mú judgment wá ní last week. Àwọn èjì mi wà nínú ìpàdé, àwọn office àwọn á ṣe staff meeting. Ní lọ́yà bá mú judgment wá pé ká lọ, pé àwọn èèyàn pé ká lọ, wọ́n ní kí adájọ́ ẹ̀ ní ká gba ilé ẹ̀ lọ́wọ́ ẹ̀, tá a bá rí. Wọ́n ní ilé ẹ̀, ẹni yóò sí Nàìjíríà, tá a bá lọ gba ilé ẹ̀, ara mi ló ti rí owó tó fi kọ́ ilé yẹn.
àwa sọ pé torí pé a ti rí judgement gbà àwa lọ gba ilé lọ́wọ́ ẹ̀ á jẹ́ pé ire tó rí lára mi òun ni mo ti fagídí gbà padà ẹ̀ tí n bá lọ fagídí gba ire tó rí lára mi gbà lọ́wọ́ ẹ̀ padà báwo ni mo ṣe expect Ọlọ́run kó fún mi lógo tuntun wọ́n kàn tọ́jú judgement yẹn bá wa tọ́jú ẹ̀ sọ́wọ́ fún record lọ́jọ́ iwájú a ní láti enforce judgement yẹn torí pé nǹkan tó ti rí lára mi yẹn ìyẹn gan ni ègún fún gbogbo ibi tó ti bà mí jẹ́ dé mi ní láti lọ gbà padà so nǹkan tí mo fi dá lóhùn ni àwọn staff yẹn bá ní ọ̀gá mo ní kò yé yín tí ẹ̀yin náà bá lórúkọ wọn máa bú yín ta ló sì mọ̀ èyí tó máa bú mi inú yín ta ló mọ̀ èyí tó máa dalẹ̀ lọ́jọ́ iwájú ta lè tẹ́ gbogbo yín lọ́rùn ni inú yín tẹ́ wò yẹn ṣé inú yín ò lóṣó ni ẹ̀yin mẹ́fà lẹ́wà lórí ìjókòó tẹ́ fẹ́ sọ pé ẹ̀yin mẹ́fà tẹ́wà lórí ìjókòó yẹn lẹ́gbàá tèmi ni àbí ta ni ò fẹ́ di ọ̀gá nu yín ẹ̀rọ ilé wò pé ilé tó ti ń control wa ń jọ́jú ṣó nìkan ni mo ní so ẹ jẹ́ ká rọra ṣe bó ṣe fẹ́ ṣe yẹn so lórí ọ̀rọ̀ pé kán forgive me Ọlọ́run lórí ìdáríjì mi ò múyàn sínú mi ò múyàn sínú délẹ̀délẹ̀. ẹ ṣe ààrẹ mo fẹ́ béèrè kí nǹkan lọ́wọ́ yín ààrẹ nípa àwọn nǹkan táwọn yẹn máa ń sọ wọ́n ní OPC pẹ̀lú Afẹ́nifẹ́re pẹ̀lú ààrẹ Gani Adams kí ni nǹkan tó wà láàrin yín wọ́n ní pé ààrí OPC rí àbí Afẹ́nifẹ́re wọ́n condemn ara wọn pé they are always together pé àwọn méjì ní ọmọ ṣe together ni pé ààrẹ rí OPC rí kó sọ̀rọ̀ nípa kó sọ̀rọ̀ nǹkan bad nípa Afẹ́nifẹ́re àbí Afẹ́nifẹ́re sọ̀rọ̀ nípa bad nípa OPC àbí ààrẹ Gani Adams wọ́n ní ṣé àwọn kan sọ pé wọ́n sọ pé wọ́n ní OPC ní military wing Afẹ́nifẹ́re kí lè sọ sí. èèwọ̀ ni kí OPC member ọ̀kan bú Afẹ́nifẹ́re èèwọ̀ ni kí Afẹ́nifẹ́re condemn OPC ṣe rí èròǹgbà wa máa ń papọ̀ ní gbogbo ìgbà bọ̀dì kan tí Afẹ́nifẹ́re kàn fi yàtọ̀ sí OPC lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí òṣèlú bá ń bọ̀ àwọn máa ń lọ́gbọ́n ṣe òṣèlú tó yẹ kó àgbà òṣèlú ni wọ́n ti control western region rí and then wọ́n dẹ̀ ti control western state through AD rí but bó tilẹ̀ wù jẹ́ kí wọ́n control wọ́n wọnú òṣèlú wọ́n máa ń dúró lórí ideology kan Afẹ́nifẹ́re ò ní kó bẹ́ẹ̀ o restructuring ni o wọn ò ní mẹ́nu kó bẹ́ẹ̀ o ò lè wá tì wọ́n pé kán sọ̀rọ̀ secession ṣùgbọ́n wọ́n á dúró lórí restructuring and nígbà dáadé ẹni mọ̀ pé wọ́n yẹ̀ kó lórí àdéhùn wọn lórí restructuring ṣẹ́rí restructuring kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni o tá a bá gba regional autonomy ó dà pé a ti gba 70% nǹkan tá à ń wá nìyẹn tí a bá gba Yorùbá nation òun ni 100% tí a bá gba statism 50% tá a bá gba regionalism 70% of liberation and tó bá dẹ̀ mọ̀ pé o ò lè rí kíní ìgbà lẹ́ẹ̀kan wáyé tẹ́ ìṣe yẹ ká gbà ní ìtẹ̀lé tẹ́ bá mọ̀ pé nǹkan tó ṣe é sọ́ọ̀sì jù ni pé tá a bá sọ̀rọ̀ pé kí Nàìjíríà wọ́n restructure its region tọ́lọ́ bá gbé ẹdẹ court kò sí adájọ́ tó lè dájọ́ against ẹ̀ torí àtúntò ìlú òun ló ń béèrè fún so kò sí adájọ́ tó lè dájọ́ against ẹ̀ but tó bá wà nù Nàìjíríà tó bá dákọ̀ Oòduà Republic tó bá gbé ẹdọ́dọ̀ àwọn security wọ́n ní o fẹ́ dojú ìjọba bolẹ̀ o fẹ́ kó wọ́n á yí mọ́ ẹ lọ́wọ́ wọ́n bá dẹ̀ yí mọ́ ẹ lọ́wọ́ tó bá charge ẹ o lè má ríra ẹ defend in the court of law but tó bá wà ní exile under sovereignty kan ló wà so òun ló fi bẹ́tà káwọn kan máa sọ ní exile kan continue káwọn máa sọ ìtawà bá lè defend táwọn páì tí kúrò ní Nàìjíríà méjèèjì á ṣiṣẹ́ fúnra wọn èyí tẹ̀mí tẹ̀ wá ń sọ ó ti jọra wọn mo ní tí wọn bá restructure Nàìjíríà within 2 years Nàìjíríà máa pín because gbogbo indices ní Nàìjíríà máa fi pín ó ti wà ńlẹ̀. ààrẹ gbogbo ẹ máa ń gbọ́ bàbá ààrẹ gbogbo ayé máa ń gbọ́ ní gbogbo ọmọ ìgbà máa ń gbọ́ ọ̀tọ̀ sọ yìí. bẹ́ẹ̀ ni gbogbo indices ní Nàìjíríà máa pín ó ti wà ńlẹ̀. jẹ́ sọ fún yín kò sí bí Nàìjíríà wọ́n ṣe lè get security yẹn tí wọ́n bá padà sí regionalism kò sí bọ́n ṣe lè get it gbogbo about 70% of the northwest àwọn terrorists dey take over technically
about 80% of the northeast ó lè rìn láàárín ìlú kò drive láti northeast wá sí ìlú Èkó àwọn terrorist á pa ẹ́ ọ̀kan kidnap ẹ̀. Mo bá coordinator wa OPC ní Jos mo bá sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí mo ní kílódé tó wá sí ó náà ò lè rìn lọ́nà láti Jos débí báyìí àbí táwọn bá lọ wọ flight. So part about 60 to 70% of middle belt not to overrun most of the villages làwọn Fúlàní ti gbà. And ọ̀dọ̀ wa náà nílẹ̀ Yorùbá kò sí state tí àwọn terrorists yìí ò ti wọ bí 2000 wọ́n ti pin down sí gbogbo state ilẹ̀ Yorùbá. Èkó ló tẹ̀ pọ̀ jù wọ́n dúró fún wọn kó equipment wọn wọlé ní Èkó ló pọ̀ jù wọ́n wà ní Ìbàdàn wọ́n wà ní Abẹ́òkúta wọ́n wà ní most of the state ilẹ̀ Yorùbá. Àwọn tó ń gun ọ̀kadà tẹ rí yẹn they are trained mercenaries they are trained snipers tẹ kàn train wọn kọ́ dẹ̀ kó machine yẹn kọ́ máa fi bojú láti máa mọ gbogbo location wa torí ọjọ́ tó ń bá strike lọ́ máa strike. Àwọn òde nídìí rédíò transition radio làwọn máa lò wọn nídìí phone sorry transition radio lọ́ máa fi control wọn ó ní code tó máa fi sọ lédè Haúsá. So ogun yẹn ti wọlé àbí ká máa gbáradì. Tí ẹ bá tí wọ́n wò ó economy mo yẹ gbèsè tí Nàìjíríà ti jẹ báyìí àwọn debt management department ti Nàìjíríà àwọn fúnra wọn ló sọ pé Nàìjíríà jẹ 41.6 trillion naira gbèsè burúkú 41.6 trillion naira. Wọ́n ti sọ fún wa sí pé next year Nàìjíríà ò ní involve ní capital project. Ààrẹ wa wo èlò ní náírà àti dọ́là sínsìn kí Jonathan tó kò lórí oyè 195 ni but now naira to dollar is more than 700 naira to $1. Tí ẹ bá wá wò àwọn public institution wa kò sí ètò ṣiṣẹ́ mọ́. Ẹni tó bá gbé ọmọ lọ sí public university sí bíbá ẹ pé ó kàn wò pé òun kàn fi ọmọ ẹ lọ school bẹ́ẹ̀ ni. Ẹni tó bá fẹ́ rán ọmọ ẹ̀ nílé ìwé gidi ní Nàìjíríà ó gbọ́dọ̀ ní owó láti rán lọ sí private university àbí kó yẹ kán lọ sí abroad. Ìwọ tó bá fẹ́ kí tí ọmọ tó bá ní health issue tó bá lọ sí health center wa 50-50 ni o wọ́n lè gúnyàn lábẹ́rẹ́ pa o. Health center wa public health center wa wọ́n ti bàjẹ́ wọ́n ti bastardize ẹ̀. Ok òun lè rí ẹ̀ sí àwọn ASUU ti wọ̀ on strike for about 7 months. Kí làwọn gọ́ọ̀mẹ̀ntì wá ń sọ wọ́n náà máa prescribe ASUU mi ò gbọ́ gọ́ọ̀mẹ̀ntì tó náà máa prescribe ASUU mi even military government wọn ò dábẹ́ẹ̀ rí fún máa prescribe ASUU. Ibi méjì tó dẹ̀ ṣe pàtàkì jù ní health and education. Àwọn infrastructure wa bẹ́ẹ̀ bá rìn ọ̀nà kí ẹ tó tí ọmọ ẹni tó bá lóyún tí oyún yẹn ò ti pé oṣù 3 sí oṣù 4 tó bá náà ń lọ ní ọ̀nà Nàìjíríà tó ń lọ sí Àkúrẹ́ oyún yẹn á bàjẹ́ pẹ̀lú ibi tọ́mọ á bàjẹ́ dé. Ó dẹ̀ lè rìn lóru mọ́ wọ́n ti gba night life wọ́n ti gbà lọ́wọ́ wa ní Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn wa tó bá ti fi iṣẹ́ dé wọ́n láwọn ṣe fàájì lọ àwọn lọ sí club kò sí club kan gidi tó fẹ́ lọ tó bá lọ sí club àfi kó yá wà ní club yẹn kílẹ̀ fi mọ́ o tó bá kò ní club yẹn anything from 1 kó tó délé mọ̀ bá gba ẹ̀mí ẹ̀ wọ́n á gba gbogbo dúkìá wọ́n á gba mọ́tò ẹ̀ ayílé tó tẹ̀ ló fẹ́ wọ̀ àwọn security ìlú yẹn àbí estate yẹn wọ́n á ti gate mọ́ ẹ̀ ò lè wọlé ni. Àmọ́ wọ́n ti wà mọ́ prison ní Nàìjíríà wọ́n ti wà mọ́ prison láti 12 o'clock wá sí wálẹ̀ ní 5 a.m. nítorí issue of insecurity. Ritual náà kọ́ máa fìyàn ṣòwò kọ́ máa yọ organ that was one issue tí mo fẹ́ kẹ́ mọ̀ ẹnìkan raise ẹ̀ ní House of Reps wípé àwọn Chinese kan kó human organ about 7,000 human organ wọ́n dẹ̀ export ẹ̀ lọ sí Chinese wọ́n dẹ̀ pa ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ní National Assembly federal government ò sọ̀rọ̀ wọn pé human organ wọ́n yọ 7,000 ṣé ní Somalia gan wọ́n pa 7,000 èèyàn àbí ní Iraq gan wọ́n pa 7,000 ẹ lọ wo terrorism indices Nigeria is the second terrorist nation in the whole world now
lẹ́yìn Iraq Nigeria is the second terrorist nation nìkan bí 6 months wọ́n yìí classify wa as number 4 àti di number 2 báyìí kí ló dẹ̀ fà á nǹkan tó ṣẹlẹ̀ ní Kùjé gbogbo àwọn tó yẹ pé wọ́n ti mú fún terrorist láti ayé Jonathan tó fi sínú prison tó wọ́n dájọ́ wọn tó wọ́n fọwọ́ pẹjọ́ wọn tó wà ní prison gbogbo ẹ̀ làwọn terrorist yẹn lọ free ní Kùjé lẹ́yìn yẹn wọ́n lọ sí ilé Ọlọ́run Catholic Church wọ́n dẹ̀ yìnbọn pa àwọn èèyàn wọ́n pa 41 lẹ́ẹ̀kan àwọn bíi 100 and something wà ní hospital àmúyẹ àwọn tó ti kú lẹ́yìn ìgbà yẹn. So prison wọ́n dẹ̀ ti attack nísìn wọ́n attack Ọ̀yọ́ prison wọ́n free àwọn èèyàn wọ́n attack ti Kùjé náà and Kùjé jẹ́ prison tó yẹ kí Nigerian government fortify torí Àbújá ló wà. Àwọn brigade guard presidential brigade guard wọ́n attack wọ́n ṣe gbé kí ni how many kilometers sí villa wọ́n fi lè attack presidential brigade guard. Tẹ́ bá wo bí ebi ṣe ń pa àwọn èèyàn báyìí deliberately làwọn olóṣèlú dẹ̀ rí wọ́n mọ̀ọ́mọ̀ fi ebi ń pa àwọn èèyàn nítorí pé wọ́n ń campaign mọ́ ẹ̀rí gbogbo àwọn tó fẹ́ ṣe presidency wọ́n campaign lọ títí wọ́n ti wò pé àwọn ti tọ́jú 10,000 tó máa fọ ìdìbò ẹsẹ̀ bẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ fi ebi pa wọ́n pé tó bá ti di gba ìbò yẹn ṣùgbọ́n àwọn máa rà wọ́n ni wọ́n lè increase it sí 15,000 kẹwọn how wicked and callous Nigerian politician is àwọn èèyàn wa náà wà bẹ́ẹ̀ mo pé Professor Akintoye mo ní ẹ má jẹ́ kó wọlé sí lára o ọ̀rọ̀ yìí ti parí o mo pè wọ́n láàárọ̀ yìí mo ní bàbá àti yanjú ọ̀rọ̀ yìí o ẹ má jẹ́ kó wọlé sí lára o bàbá náà ni ẹ má jẹ́ kó wọlé sí mi lára mo ní ẹ mọ̀ pé gédégbé lè tó wà ní ibi jẹ́ tẹ́lẹ̀ wọn náà má jẹ́ bàbá Professor Akintoye náà ni má jẹ́ kó wọlé sí wọn náà lára mo ní gédégbé kò sẹ́ni tó lè wọlé sí mi lára torí wọ́n mọ̀ pé mi ò ṣe ń tì bọ́lá ṣe dá mi ni mi ò ṣe rà kí ló fẹ́ fi rà mí mi ò ní láti gbowó lọ́wọ́ ẹ̀ kí n tó sustain ara mi mo máa ń bọ́lá òun ṣòwò pọ̀ ní àtàwọn rúmọlẹ̀ kò dẹ̀ sẹ́ni tó bọ́lá òun ṣòwò tó pàdánù bí bọ́lá ọlọ́run ṣe ń bọ́ mi ọlọ́run ló yé bí àwọn tó nílé ayé ṣe ń bọ́ mi àwọn ló yé bí mo ṣe rí nǹkan mi ṣe àwọn ló yé mi ní wá tọrọ owó lọ́wọ́ ẹ̀ o ní wá gbé owó kan wá sọ́dọ̀ mi tí mi sọ pé gbóló sí kí ló fẹ́ kí mi ṣe lóòótọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn olóṣèlú kan bá dá àwọn wa tó bá wá ẹ máa ń gbọ́ jẹ́ gbọ́ ti sọ̀rọ̀ kan wọ́n bá ti wá tó bá ti kí wọ́n bá ti ya fọ́tò ẹ ṣé o ó dàbọ̀ wọ́n ti wà nígbà kan Fayọ Sáyẹ̀mù wá ọ̀rẹ́ mi Délé Muhammadu wá adẹ̀yà píṣọ̀ wọ́n dẹ̀ lọ rí kí n kọ̀ mí tara mi èwo là ṣe rí àwọn wo là sọ̀pọ̀tì rí wọ́n bá débẹ̀ ọ̀tọ̀ nìkan tó wọ́n máa ṣe wọ́n ti wá sọ wá di ẹranko tó wọ́n máa lò wọ́n bá ti lò wọ́n á ti dump ẹ̀. We have commercial politicians. Gọ́tà ní Nàìjíríà commercial politicians. Wọ́n á ya owó, wọ́n á kówó jọ, wọ́n á fi invest nínú election. Wọ́n bá dẹ̀ ti débẹ̀ within 6 months, wọ́n á kówó yẹn jẹ, wọ́n á gbàgbé yín. They couldn't care. Gbogbo nǹkan ti dàrú wọn care. Gbèsè ti kúnlẹ̀. Owó wa ò ní bálù mọ́. Tẹ́ bá fẹ́ wọ flight láti bíbá ẹ dé Àbújá. Flight táwọn wọ̀ ní less than 20,000 naira is almost 100,000 naira economy. Tí ẹ bá fẹ́ wọ business class is more than 100,000 gba oníwọ̀n nílọ kówó jẹ́ mẹ́ kí ló fẹ́ lọ ṣe l'Àbújá tó fi 170,000 naira wọ business class tó fi almost 100,000 wọ economy kí ló fẹ́ lọ ṣe mẹ́ wàá sùn hòtẹ́ẹ̀lì bẹ̀ wọ́n bí rẹ́rẹ́ tó bá fẹ́ ra gas ẹ̀ ló ṣòun ẹ̀ gbọ́ mi báyìí. Bẹ́ẹ̀ni ààrẹ. Hello. Mo gbọ́ ààrẹ mo gbọ́. Tẹ́ bá fẹ́ ra gáàsì nísìn gáàsì tó bá máa ra gáàsì nísìn ó bá máa ra gáàsì tó bá ra gáàsì 10,000 naira kò lè gbà ẹ́ lọ́jọ́ mẹ́ta. Tó bá fẹ́ ra diesel is about 800 to 850 naira 1 litre diesel. Báwo la yẹn fẹ́ survive? Báwo làwọn èèyàn ò ṣe ní jalè? Báwo làwọn èèyàn ò ṣe ní di criminal? Àwọn tí ò kò síṣẹ́ báwo ni àwọn ọmọ òsì lọ́jọ́ ìkọ́ káwọn olóṣèlú lò wọ́n àwọn ọmọ tí ò lọ yunifásitì ti di court sígboro wọ́n wá ń para ọbẹ̀ ní pàṣíkì ẹ wo bọ́ ìkan pa ní Àgbòyíkétu ní kò ṣọ̀fẹ́
àwọn kóòtù ló pa toró náà belong sí kóòtù ni wọ́n para wọ́n ka sports ni àwọn ọmọ tẹ́ pé àwọn ògo wa ní lọ́jọ́ iwájú tó yẹ kó jẹ́ ògo wa wọ́n wá join oríṣiríṣi ẹgbẹ́kẹ́gbẹ́ tẹ́ bá mọ iye ẹ̀mí tó fi ń ṣòfò lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ kóòtù kò ló ń kà agbára ìjọba òde ká wọn torí pé àwọn believe pé irinṣẹ́ àwọn ni àwọn máa lò wọ́n nígbà òṣèlú so gbogbo ẹ̀ ti dàrú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa bá fẹ́ wá láti lóyìnbó wọn ní ẹ̀rù ń bà wọn àwọn aládé máa ṣọ́ ẹ máa bọ̀ á gbìyànjú wọn bá tá máa gbìyànjú ilé bàbá kì í bọ́ ọmọ lẹ́rù so ọ̀rọ̀ nǹkan ti wọ́ kò sígbà tí máàkù ò ní kú sùúrù ló gbà tí ètò bẹ́ẹ̀ òyìnbó ìlú yìí máa tí tó bá yá kò sọgbọ́n tẹ fẹ́ dá ṣùgbọ́n nítorí pé ìlú ta ti wà ń bí à ń bèrè fún regionalism bẹ́ẹ̀ bá jẹ́ kí regionalism work kò sí within 2 years Nàìjíríà máa tún fún rẹ̀ ẹ mọ bí Yugoslavia ṣe bóyá pín nígbà tó ká Yugoslavia lára àwọn Czechs ẹ mọ bí Czechs ṣe pín bóyá pín nígbà tó ká wọn lára ní Czech parliament wọ́n ti decide wọ́n ti pín láìsógun parliament wọ́n ti decide láti pín láìsógun ẹ wá wo election yìí ó wá divide the electoral process is divided to ethnic line àwọn Igbo wà fanatical pẹ̀lú Obi báyìí àti Niger Delta even some middle belt they are so fanatical about Obi and ẹ bá wo rally kan tó ṣe nígbàdàn sí àwọn Yorùbá náà ti join wọn àwọn north náà wọ́n wà fanatical pẹ̀lú Àtìkù ara ilé wa wá rìn bẹ̀rẹ̀ nígbà tó pé ẹ̀mẹ́yàn bá tún lé ṣe somebody tún lé ṣe somebody dàlérú somebody tún lé ṣe somebody dàlérú ẹ wá ní kọ́ lọ máa bú wa lórí social media ẹ wá ń náwó owó wo ló ná àti ní káwọn ọmọ wọn ni ẹ̀ sẹ́nìkan bá bú wa tá bá ti trace ẹ̀ sọ́wọ́ ẹnìkan ọ̀gbẹ́ni wa gbà falágbàfọ̀ aṣọ ṣége ọ̀rọ̀ kúnnú tá a pa mọ́lẹ̀ tá a sọ fáwọn ẹ̀ nítorí pé Yorùbá ni àfẹ́ sọ̀rọ̀ tó máa náà alába ṣáǹtì ẹ̀jẹ̀ ọ̀rọ̀ kúnnú. ààrẹ mi mọ̀ pé mo rí kọ́ báyìí kẹ́mi mọ̀ pé àwọn ìjọba àmà tó mú lọ sí stúdíò ààrẹ kí wọ́n ṣe rẹ́kọ̀dì fúnlẹ̀ Yorùbá. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ọgbọ́n o ti ń pè mí kó fẹ́ ṣe interview mo ní kò tí táyé láti sọ̀rọ̀ ọ̀rọ̀ ya ti wà lórí ọ̀rọ̀ interview yìí ìwọ àti Àbíkẹ́ Àdè Erelú Àbíkẹ́ Àdè tó jẹ́ ìyá wa nínú YOB lẹ́tí demand fún interview mo ní ẹ ní sùúrù pé mi ti fẹ́ sọ̀rọ̀ orí ọ̀rọ̀ tí n bá dẹ̀ sọ ní kẹ́ lo ẹ má lọ gégé túgbé ẹni bá lọ gégé túgbé tó lọ yí ọ̀rọ̀ mi lẹ́yìn tàbí ògùn àfẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ ni àwọn tó nílé ayé àfi ṣe tutù ní èyí tí n bá sọ òun ní kẹ́ lù mo dẹ̀ dúró lórí gbogbo nǹkan tí mo ti sọ sófà tóró ṣẹlẹ̀ nígbà àbúrò mi Sunday Igboho tí mo sọ̀rọ̀ fún 2.5 hours wọ́n lọ yọ bì kan bẹ̀ wọ́n fi ń bà mí jẹ́ bígbà tí mo fi ṣe ẹ̀yẹ so èyí tí n bá sọ sí ní kẹ́ lo ẹni tó bá lọ fi ọ̀rọ̀ mi ṣe propaganda kan onífọwọ́rọ̀ rí kú o alálẹ̀ Yorùbá máa gbé sí gbẹ̀yìn ni so èyí tí n bá sọ ní kẹ́ lo ẹ lò bí bá ṣe sọ ẹ má yọ ọ̀kan kó ń bẹ̀ torí wọ́n ti dúró wọ́n ti set báyìí èmi náà dẹ̀ rẹ́dì pẹ̀lú wọn àwa náà dẹ̀ ti set torí abaníṣẹ́rí kò sí ni o bí ọ̀dà lè ní ṣe ní dalẹ̀ o tọ́ bá ń lé olè kan tọ́ bá ń so olè kan sìn wá sí rẹ́ni tó ti máa yọ owó níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó mọ̀ pé olè kan náà pa lọ́wọ́ á ti máa yọ pọ́ọ̀sì lára èèyàn bẹ́ẹ̀ ni àwọn tó pera wọn ní sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́pẹ́ wọ́n ti wọ́n mọ̀ pé ọjọ́ iwájú wọn ló ń bàjẹ́ bọ́tẹ́ ẹni tẹ́ ń fòtítọ́ ṣe ẹ̀ lálùbáríkà gbogbo ẹni tó fòtítọ́ ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ àti ètò ṣe Yorùbá nation àti journalist wọ́n gbọ́dọ̀ ní àlùbáríkà alálẹ̀ Yorùbá jẹ́ kan lálùbáríkà bọ́tẹ́ èyí tó yẹ pé ẹ fẹ́ máa divide ilẹ̀ Yorùbá ẹ ní fọwọ́ rọrí kú o alálẹ̀ Yorùbá ò ní jẹ́ kẹ́ sinmi tilétilé tọmọtọmọ lóró tó gẹ́ wọ́n ní ogun ní ṣe ní ìpè ìníjà. bá ètò lọ bàbá wa ààrẹ mo fẹ́ kí ẹ bá mi gbàdúrà fún brọ́dà mi kan mo sọ fún yẹn kan Ayọ̀ Ògúndìmú lórúkọ rẹ̀ Ayọ̀ Ògúndìmú citizen AY òun ló mú náírà àtẹ̀mú ní afẹ́fẹ́ tó sọ di ìkíni Yorùbá lè ní tí ó gbé gbogbo ọmọ Yorùbá tó jẹ́ ó tún motivate àwọn tá à ń ṣe ìjàgbá rẹ̀ bàbá mi fẹ́ kẹ́ bá gbàdúrà ká tó continue. òye mi ò gbọ́ nǹkan tẹ́ ẹ ní ó ṣe yìí o. national ni orí nǹkan tá à ń lò fún náírà àtẹ̀mú ń sìn orí tá à ń lò fún náírà àtẹ̀mú Yorùbá ń sìn òun ló mú wọnú Odùduwà nation tẹ́ kó gbé kó popular káàkiri gbogbo òun la fi ṣe náírà àtẹ̀mú Yorùbá ń sìn.
báwo lẹ ṣe gbọ́dọ̀ ti bí information yẹn torí èèyàn mi ni Ayọ̀gúndì mú. Olóhùn ẹ jẹ́ kí n sọ tèmi o. ẹ ṣe mọ̀ pé ìgbà táwọn ẹ jẹ́ kí n sọ tèmi o. ẹ sọ tí ààrẹ sọ tí. ìjọ tí a lọ ṣe meeting mo gbá Ayọ̀gúndì is a very good activist ó dẹ̀ ń gbìyànjú lórí social media bó tẹ̀ jẹ́ pé ó bú mi ní last year dáadáa ó bú mi dáadáa. ọmọ yìí ni. mélòó la fẹ́ kà ó bú mi dáadáa ní last year ó dẹ̀ wò pé ìyẹn ọ̀tọ̀. nígbà tá a ṣe South West Security Stakeholder Group ní Òṣogbo ní last year náà kọ́ ibẹ̀ yẹn ni èmi gan ni mo bá àwọn journalist sọ̀rọ̀ pé the anthem of Osun State is the best anthem which is the anthem tí wọ́n lò yìí wọ́n á sọ fáwọn mídíà pé látẹ̀ní ìlọ o Òṣogbo la wà ń jọ yẹn o mo ní látẹ̀ní ìlọ o anthem tá a lò ní OPC a máa stop ẹ̀ òun làwọn máa lò ní OPC a dẹ̀ endorse it from that place àtijọ́ yẹn gbogbo méjì tá a bá ṣe ẹ rí pé ní OPC anthem yẹn là ń play because ó ní àwa ní ògo ọmọ adúláwọ̀ anthem yẹn bàbá Awólọ́wọ̀ ló kọ nǹkan tí bàbá Awólọ́wọ̀ bá kọ ẹ má credit ẹ̀ fún Afẹ́nifẹ́re nìkan gbogbo ẹgbẹ́ ló ní so ẹjẹ ń délẹ̀ o mo ní kí n jẹ́ sọ tèmi o bàbá Awólọ́wọ̀ ló kọ anthem yẹn but gọ́vnà Arẹ́gbẹ́ òun ló wá lò ní Ọ̀ṣun òun ló lò ní Ọ̀ṣun bóde yẹ lò gọ́vnà tó lọ yẹn náà ó continue àwa ṣe program ní Òṣogbo wọn á play anthem yẹn wọn á sọ ẹ bá lọ Google ẹ South West Security Stakeholder Group conference tá a ṣe ní Òṣogbo wọn á sọ pé is the best anthem ní gbogbo ilẹ̀ Yorùbá àwa endorse it from there but bàbá Awólọ́wọ̀ ló kọ lóòótọ́ and bàbá Awólọ́wọ̀ is part of Afẹ́nifẹ́re but bàbá Awólọ́wọ̀ ju Afẹ́nifẹ́re lọ ilẹ̀ Yorùbá ní gbogbo bàbá Awólọ́wọ̀ ibi tí mo ti kọ́kọ́ endorse ẹ̀ ni ẹgbẹ́ méjì tá a bá ń ṣe òun la máa ń play so àwọn Yorùbá Nation Group náà àwọn náà bẹ̀ sí ń lò ibùn gan nínú YOB OPU òun náà làwa náà lò láti sìn lọ so inú mi dùn pé gbogbo wa gbà àti Yorùbá Nation pé wọ́n gba anthem at the end of the day because content anthem yẹn ó send a lot of messages ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá gidi tó bá gba anthem yẹn wọ́n á mọ̀ pé ó cover many things ó dẹ̀ cover unity ilẹ̀ Yorùbá ó ní àwa ní ògo adúláwọ̀ so ó kọjá ilẹ̀ Yorùbá so má dẹ̀ kí àbúrò náà ṣíṣe AY náà tó gbìyànjú tiẹ̀ torí wọ́n nẹ́nìkan ló ń lànà ìgbàyàn ló ń rìn so àkọ́kọ́ gí credit yẹn fún bàbá Awólọ́wọ̀ Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òun ló kọ anthem yẹn òtòkùn àdẹ̀ give credit yẹn fún àwọn Afẹ́nifẹ́re group too àdẹ̀ give credit yẹn fún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ tó ní guns láti lò ó ní Ọ̀ṣun state ẹ̀dọ́ give credit yẹn náà fáwa náà ta lọ ṣe South West Security Stakeholder ta endorse ní àtìgbẹ́ máa tọ́ àádẹ́dì fún credit yẹn náà fún AY Ayọ̀ fún pé òun náà ti popularize it so it's a joint responsibility so it's not a one-man show information tẹ́yìn ní lọ́wọ́ nìyẹn tèmi lèmi sọ yẹn ẹ̀dẹ̀ lọ Google conference tá a ṣe ní Òṣogbo ńjọ́ yẹn ẹ rí Vanguard lò about 4 newspapers mo sọ pé it's the best anthem tí gbogbo yẹn mo dẹ̀ recommend fún gbogbo ilẹ̀ Yorùbá níbẹ̀ so ẹ ṣe àwọn aróyìn bá ẹ ṣe ààrẹ sọ kíni kan lẹ́ẹ̀kan kó di pé ara rìn jìnnà ẹ ní pé ẹ̀yin pẹ̀lú bàbá wa Prof Akíntóyè pẹ̀lú Chief Olóyè Sunday Igboho ẹni ẹ̀yin mẹ́ta ẹlẹ́ẹ̀ṣẹ̀ conference meeting lánàá inú wa dùn inú gbogbo ọmọ Yorùbá dùn pé at last a gbọ́ pé ẹ̀yin gbogbo yín ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ ṣe meeting fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá inú wa dùn gan-an mi ò tiẹ̀ ní àní àti máa bèrè kílẹ̀ sọ kílẹ̀ jọ sọ wà ní ìdẹ for security purpose ní ìdẹ àti mọ̀ pé ẹ tiẹ̀ ṣe meeting yẹn mo dẹ̀ fẹ́ kẹ́ promise gbogbo ọmọ Yorùbá pé bóyá máa continue lọ pé bóyá máa continue lọ náà nìyẹn
pé àṣepọ̀ máa wà láàrin gbogbo wa together gbogbo ìjàmbá pẹ̀lú ẹ̀yin ààrẹ wa. ń jẹ́ pé mo promise ọmọ Yorùbá láìpẹ́ láì jìnnà máa lọ kí wọn ní Kútọ́nù nítorí pé nǹkan tí wọ́n ṣe fún olóyè Sunday Igboho wọ́n ti ṣe irú ẹ̀ fún mi rí. Nígbà tẹ́mi náà dẹ̀ wà ní detention àwọn tó lórúkọ nílẹ̀ Yorùbá ló wá kí mi. But ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí Ọlọ́run lo yèyé Simisola Kúkú tó ṣe clear òun ló ṣe allow pé ká lè rúrú ìrìn yẹn. There is no doubt mo ní very solid relationship pẹ̀lú Professor Akintoye nígbà tán dé sí wa láàrin ní 2016 and I found Professor Akintoye as a unrepentant Oòduà sons on Yoruba issues. Mo ti discover báyẹn ìgbà tí mo lọ sí Philadelphia ní Delaware tí mo lọ ní 2015 mo discover bàbá ibi tí mo ti discover ẹ̀ nípa òun àti bàbá kan tó jẹ́ chairman Oòduà Foundation lẹ́yìn ìgbà tí mo ń lọ Chicago ló yẹ kí n ti lọ bá wọn ní Philadelphia ní Delaware a ní flight delay ó yẹ kí n dé ọ̀dọ̀ wọn ní 10 o'clock flight delay is about 4 hours so mo débẹ̀ ní 3 to 4 bíi 3 or 4 o'clock mo dẹ̀ bá wọn àwọn group of intellectuals of Yoruba sons and daughters mo ìbá about 30 wọn náà wọn bíi 10 wọn náà wọn jìn wọn ti lọ meeting yẹn níjọ́ yẹn ní Delaware wọn drill mi fún 8 hours question oríṣiríṣi nígbà tá a máa fi parí mi wọn náà wà please báyìí that was 2015 wọn náà wà please báyìí àwọn bàbá Professor Akintoye wọ́n lọ lodge wa sí one hotel kan nílùú yẹn wọ́n wá gbóúnjẹ tí èmi àti olóògbé máa ẹ̀kẹ́ ń tájọ́ lọ ìkejì mi ó ti di olóògbé lẹ́ni Captain Adesina abábẹ̀rẹ̀ meeting yẹn again wọ́n ti ẹ̀jẹ̀ ká jẹun àwọn àgbàlagbà méjì ọ̀rọ̀ Yorùbá yìí náà ni ṣùgbọ́n wá sọ̀rọ̀ kan tó touch mi tí mi ní sọ síta ní program yìí nílò òyìnbó ẹ wà determine tó báyìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yẹn touch mi bẹ́ẹ̀ ni mo ti fojú sí Professor Akintoye ìgbà tó máa dé sí Nàìjíríà ṣe mọ̀ pé Yorùbá Summit Group Professor Akintoye wà lára àwọn tó facilitate Yorùbá Summit Group tá a kọ́kọ́ ṣe a ṣe conference kan ní 2016 ní House of Chiefs pé gbogbo àwọn Yorùbá papọ̀ àti wá ṣe another one ní Adamasingba òun náà pè ní Adamasingba Declaration tí gbogbo àparapọ̀ so Professor Akintoye ò ń ṣàjòjì mi lórí gbogbo meeting tá a dẹ̀ máa ń ṣe ìgbà tá a wà ní Yorùbá Summit Group àwọn márùn la máa wà ní the same page lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation yìí bàbá Adébáyọ̀ náà àjọ máa wà ní the same page náà ni àtàwọn àgbààgbà kan ní Afẹ́nifẹ́re so àmọ́ra wa but nígbà tọ́rọ̀ dàrú lọ́rọ̀ Yorùbá leader nǹkan kíní kan tí a fi sún mẹ́yìn gbà yẹn but Professor Akintoye ti fẹ́ jẹ́ ká ní alliance pẹ̀lú ìlànà Yorùbá one voice àti ìlànà but ó dé stage kan bàbá yẹn fẹ́ ká unite pé ká ní alliance not as a group papọ̀ but ká ní alliance nígbà yẹn nǹkan bí last year but àwọn kan ló dàrú tí wọ́n jẹ́ ká rí ṣe but Yèyé Kúkú yìí mi ò mọ Yèyé Kúkú rí tẹ́lẹ̀ through ọmọ Yorùbá àtàtà kan Débọ̀ Adépọ̀jù ní US ni wọ́n bá sọ̀rọ̀ Papadi òun náà bá sọ̀rọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ó ti tó bí oṣù mẹ́ta ìyẹn ṣáà máa ń fìdí máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn aráàlú òyìnbó yìí ó ti sún mi wọ́n máa ní mo nígbéraga mi ò nígbéraga o àwọn kan máa ní mo nígbéraga mi nígbéraga o àwọn kan dẹ̀ sọ pé mi wà accessible tí mo ti accessible mo ti fún wọn tẹ́lẹ̀ náà mo rí pé wọ́n ti fẹ́ máa rí mi fi mo fi sún mẹ́yìn paramọ́lẹ̀ mi dẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí tó bá ti fẹ́ máa di kó fẹ́ máa yẹ̀yẹ́ mi máa bá mi máa sún mẹ́yìn fún ẹ torí mi ìtọrọ fúnra lọ́wọ́ ẹ
mi tọrọ gàrí lọ́wọ́ ẹ̀, mi ìdẹ̀ tọrọ dọ́là lọ́wọ́ ẹ̀, mi tọrọ pounds lọ́wọ́ ẹ̀, má rí mi fín. Ẹ gbọ́ anthem Ààrẹ Ọ̀nà Kakanfò, mi ìbẹ́ nìkan kan jà fọ́ba, ẹ má rí mi fín láyè tí mo wà. But nígbà tí ìyá yìí máa súnmọ́ mi, ó ní gbogbo nǹkan tó ń sọ nípa mi, òun rí pé 99% nǹkan tó ń sọ nípa mi irọ́ ni. Ó wá sílé mi, a ṣèpàdé. Lẹ́yìn ìgbà tó bá mi ṣèpàdé, ló wá lọ bá olóyè Sunday Igboho pé báwo la ṣe máa ní ìrẹ́pọ̀. Olóyè Sunday Igboho wá ní màmá, gbogbo nǹkan tẹ́ bá ṣe mo fara mọ́, ẹ máa nìṣó. Kò wá ṣe pé olóyè Sunday Igboho ó ní kí ìyá ẹ lọ ṣe kíni, ó ti wá fi nínú àwọn igbákejì ẹ̀, bóyá igbákejì ẹ̀ náà pé Ajíkòbí, Chief Ajíkòbí tó wá rán wá yẹn, ó ti wá jẹ́ ẹni tí mo rí pé ara ẹ̀ balẹ̀. Gbogbo bá ṣe ń sọ̀rọ̀, èkejì ẹ̀ tẹ̀ ń tọ́ pé ó ní kan fi ààrẹ lẹ̀ kó sọ̀rọ̀ dáadáa o. Ó fara balẹ̀, gbogbo bá ṣe sọ̀rọ̀ yẹn, nígbà tó dẹ̀ máa dá wa lóhùn ṣókí ni. Nígbà tó máa dá wa lóhùn ṣókí ni, gbogbo nǹkan tó máa fi dá wa lóhùn kò ju 10 minutes lọ. Mo ní Yorùbá lélẹ́yìí. Ó dẹ̀ ṣe nǹkan kan tí mi ní sọ síta níjọ́ yẹn tí mo pọ̀ ọmọ Yorùbá ni, tí olóyè Sunday Igboho ní kó ṣe. So gbogbo nǹkan yẹn ó jẹ́ kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá kínú yàn yọ. So arábìnrin yẹn tí wàá padà, ó ti wá lọ bá Professor Akintoye padà pé iṣẹ́ tí ẹ rán mi o, mo ti lọ jẹ o. Professor Akintoye bí tó ti ń ṣe gbogbo wàhálà yìí o, láwọn kan ti bẹ̀ sí ń sọ̀sọ́kúsọ, ṣó yẹ kó rí bẹ́ẹ̀, tó bẹ̀ sí sọ̀sọ́kúbọ̀ ló ń sọ rán o. Àbúrò wa Lédìké náà tó yẹ pé àwa náà wà lára àwọn tó gbìyànjú nígbà tó wà ní detention. Ó béèrè pé òun mowó tí OPC fún o, OPC kan ló fẹ́ Yorùbá One Voice náà dá sọ̀rọ̀ detention ẹ̀ nígbà tó wà ní Àbújá, torí àwa ò lè lajú wálẹ̀ wọ́n ṣe ọmọ wa yankanyankan bá tẹ̀ ń jà bí ká kúkọ́. Nǹkan tó ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí, a gbọ́dọ̀ dìde ni. Bí Yorùbá bá ń bára wọn jà, tó bá di pé ará àta bá fẹ́ fìyà jẹ Yorùbá dìde fún Yorùbá. Wọ́n bá bẹ́ẹ̀ sí ń sọ ìmọ̀ àwùjọ pé kí làwọn eléyìí ti ń ṣe. Professor Akintoye dáhùn, ààrẹ má dá wọn lóhùn, ẹ fi wọn lẹ̀. So ẹ má dá lóhùn, ẹ fi wọn lẹ̀. Ẹ dọ̀ pé àwọn bá tẹ̀ lè jà dáadáa ò lè jà, ó láwọn àbúrò tó gbójú. Àwọn àbúrò tó gbójú náà máa ta bíọ́bíọ́ lẹ́gbẹ̀ẹ́ kan tá máa dá wọn lóhùn. So woman yìí tí ó ti connect ti èmi àti Professor Akintoye sọ̀rọ̀. Lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀, wọ́n wá connect ti olóyè Sunday Igboho, àwájọ sọ̀rọ̀. Ìjọba ò lè sọ pé torí pé àwọn bá yín jà kí má bá yín ṣe. Báwo la yín ṣe máa sọ pé kí má bá àbúrò mi ṣe? Báwo la yín máa sọ pé kí má bá odidi bàbá àgbàlagbà? In age, I'm just 52. Professor Akintoye is about 88. Ó lè bí mi lọ́mọ lẹ́ẹ̀mẹ́rin. Bí mo tẹ̀ wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò jù bẹ́ẹ̀ lọ. Yorùbá ò fi ọjọ́ orí ṣeré. O gbọ́dọ̀ respect àgbàlagbà. Tàbá pé Prof àti ní bàbá. So a gbọ́dọ̀ fún ní respect for that sacrifice alone. No matter anything tó bá tẹ̀ sọ nípa bàbá yẹn, ká máa fi ọwọ́ sacrifice pé ó fi ara ẹ̀ lẹ̀, ó risk. Ẹni tó bá ń bèrè orílẹ̀-èdè, wọ́n lè gbà ẹ̀mí ẹ̀. Kò sí nǹkan tí ìjọba máa ń di dìgbòlugi tẹ́wọ̀n bá ti ní òun fẹ́ pín ìlú ni. Kò sí nǹkan tí ìjọba ò lè ṣe. But pé bàbá yìí tẹ̀ bí a risk yìí lásán, we have to give him his own respect. Wípé nǹkan tó ṣẹlẹ̀ sí àbúrò wa Sunday Igboho, tán attack ẹ̀, tán pa àwọn èèyàn sínú ilé ẹ̀, tán dẹ̀ ti fi ìyà jẹ bẹ́ẹ̀ yẹn níbẹ̀rẹ̀ Republic, a gbọ́dọ̀ wò pé káwa náà sympathize ká dótì. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti yèyé kúkú pẹ̀lú iṣẹ́ tó ṣe. Wọ́n ní mo sọ fún wọn, nǹkan tó lọ́run fún mi lọ́wọ́ tó gbé lé mi lọ́wọ́, ó tó mi fi ń jà. Ọlọ́run gbé ipò lé mi lọ́wọ́, Ọlọ́run kó èrò lé mi lọ́wọ́, Ọlọ́run ò dẹ̀ fowó jẹ mí yà, Ọlọ́run tí wàá fa àwọn èèyàn sókè òkun fún mi, kí ni mò ń wá tí mi ò rí. But kò sí nǹkan tó ní ẹnìkan ò ní nǹkan tán. Kò sí nǹkan tó ní ẹnìkan ò dẹ̀ ń jáwádé. Tó bá ní o fẹ́ jáwádé, òun wọ́ ọ̀tá fúnra ẹni. Bó tẹ̀ mọ́ ṣe, wọ́n máa fẹnu bẹ́ẹ̀ jẹ́. Ṣùgbọ́n tí ọwọ́ bá kanwọ́, ìṣe á ṣe. But mo ṣàlàyé fún bàbá Akintoye pé nǹkan tí mò ń sọ lèmi sì máa sọ o. Nǹkan tẹ́yìn sọ ni kẹ́ máa sọ. Mo dẹ̀ sọ fún olóyè Sunday, nǹkan tí mò ń sọ ni mo jì ń sọ o. Nǹkan tẹ́yìn sọ ni kẹ́ máa sọ. Èmi ò máa sọ̀rọ̀ regionalism. Pé wọn ò bá restructure Nigeria into regionalism, Nigeria lè pín in 2 years. Ẹ̀yin ẹ máa sọ èyí tẹ́yìn sọ tó bá yá gbogbo àkànra wọn. Wọ́n kẹ́nìkan máa búyàn pé torí pé ó ń sọ̀rọ̀ region. Ṣé wọn ló fẹ́ fọ̀ sí ọ̀nà tèmi fẹ́ gbà wọ́n mí ni? Ọ̀nà tó wọnú ilé
àbáyọ àti gba èèyàn lóko ẹrú ọ̀nà yẹn wọ 100 ibi tó bá mọ̀ tó fẹ́ gbà ní ìwọ gba tiẹ̀ kémi gba tèmi ṣèbí ká jáde bọ́ lóko ẹrú ni. nígbà tí abẹ̀ sí ń ṣe June 12 program ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn journalist ta bá sọ fún pé kán recognize ààrẹ MKO Abiola posthumous award àwọn journalist máa ń béèrè lọ́wọ́ mi ṣé ó lè possible mo ní possible ní dákẹ́ ni we continue our agitation tó bá yá Olúọ̀run á gbọ́ ìpè wa nígbà tó lọ́wọ́ dẹ̀ máa ṣe bó tẹ̀ jẹ́ Buhari fẹ́ fi ṣe politics 2018 Olúọ̀run gbọ́ ìpè wa ó kó sí Buhari nú ó recognize ààrẹ MKO Abiola on posthumous award ó dẹ̀ fi June 12 ta ló mọ̀ pé Buhari lè ṣe a mọ̀ pé òṣèlú ló fi ṣe o ṣùgbọ́n nǹkan tá a fẹ́ kó ṣe ó ṣe June 12 ó sọ di public holiday ẹ wojọ́ ta ti ń jà fún àwọn kan wò pé June 12 program wo náà ń ṣe ẹ wá wojọ́ tí Ọlọ́run lo ẹni tẹ́ pé o tẹ́ believe lórí restructuring because Buhari is a centralist minded person kò believe in restructuring ó dẹ̀ ṣe yẹn fún Abiola nǹkan tó ṣe fún Abiola yẹn kì í ṣe fún family Abiola nìkan ó justify fún gbogbo àwa tá a jà fún June 12 pé we didn't fight in vain pé struggle wọ̀ ọ̀nà lásán ó dẹ̀ justify wípé ó fi yé wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa continue ká máa wẹ̀yìn ká máa dalẹ̀ òun nǹkan tí Muhammad Buhari wá ṣe ní 2018 yẹn so definitely èyí tá à ń ṣe náà ká continue bó pẹ́ bóyá akólòlò yóò pé bàbá ìyá wa Erelu Àbíkẹ́ ó dé stage kan ló ní Erelu má rẹ̀wẹ̀sì o má wà àwọn tó sọ̀sọ̀kúsọ yìí o nǹkan tó ń ṣe ni kó máa ṣe lọ mo rò pé mo bá akọgun Túndé Amity náà sọ mo ní ẹ má rẹ̀wẹ̀sì o ibi tẹ dúró sí yẹn mo ní a máa débẹ̀ o. torí àwọn èèyàn yìí ti fẹ́ máa frustrate àwọn èèyàn gidi mo ní ẹ má rẹ̀wẹ̀sì ibi tá à ń lọ ní kẹtẹrẹkẹ ẹ bá ti ń rìnrìn àjò tó bá ti ń wọ̀ tún tó ń wò sí èèyàn á ṣìnà tó bá dẹ̀ ń gún òkè àdúgbò òkè ṣẹ́gun tó bá ń wọlé jù wàá jábọ́ láti òkè yẹn so ibi tá à ń lọ ni ká máa lọ ká máa wo àwọn tẹ́ pé àwọn political surrogate àwọn yíra tó yẹ pé owó náà fún wọn pé kó máa fi dàrú wọ́n ti sanwó fún wọn ẹ dẹ̀ wọ́n pé òṣèlú ló mọ̀ nǹkan dàrú jù àgàgà ìta nílẹ̀ Yorùbá pé kó máa dàrú ẹ máa dàrú ó ń lérí sìn pé ó máa pín ẹgbẹ́ OPC sí mẹ́ta ni àwa náà dẹ̀ retí ẹ̀ wọ́n ní ẹni tó bá fojú ànáwó kú ẹbọra bọ láṣọ lọ eléyìí ò ṣe 2015 àti kọjá yẹn nísìn gbogbo nǹkan tẹ́yàn bá fẹ́ fi jà ní tó fẹ́ fi jà tó bá fẹ́ràn rẹ̀ kó fèsì ambition ni ǹgbọ́n tó bá ní òfẹ́ wá dà nǹkan tí Yorùbá bá ṣe rú alálẹ̀ Yorùbá jà lásìkò yìí kólúkálukú jókòó sáyé ẹ̀ mi ò takò ẹ́ mi ò takò ẹ́ mi ò sọ̀rọ̀ nínú pépà against ẹ mi ò sọ pé nǹkan gbogbo yẹn ń sọ mo dákẹ́ mò ń wò ni mo rẹ́kẹ́ mò ń wò mi ò dá sí ṣùgbọ́n má ti kọlù wá má bà nǹkan tá a bá ṣe jẹ́ ṣé wọ́n ní ká fi kó wá fi ìran wa ṣẹrú kú ni láti jẹ́ pé kí wọ́n gòkè àgùnlà wọ́n ní kó tẹ̀ wá mọ́lẹ̀ pátápátá kó tẹ̀lé Yorùbá nítorí pé wọ́n fẹ́ gòkè àgùnlà tẹ́ pé bí bàbá Awólọ́wọ̀ ṣe nígbà yẹn ni Yorùbá ò ní wà níbi tó wà yìí tẹ́ pé bàbá Jásí ṣe nígbà yẹn ni Yorùbá ò ní wà níbi tó wà yìí tí bàbá Adésànyà ṣe nígbà yẹn ni Yorùbá ò ní wà níbi tó wà yìí nínú ìwà táwọn wù òun ló jẹ́ kí bàbá Ayọ̀ Adébánjọ lọ support Òbí mọ́ lára ẹ̀ wọ́n frustrate bàbá yẹn ni ìbínú ni pé òun ni bàbá yẹn fi ṣe mo dẹ̀ ní ẹni tó bá dá bàbá yẹn lẹ́bi ọ̀tá Ọlọ́run lóòótọ́ mi ò support anybody o mi ò support any candidate mo rò pé Amity mo ní má sọ̀rọ̀ òṣèlú ká tó bẹ̀rẹ̀ kíní mo ní má béèrè question òṣèlú o mi ì fẹ́ sọ̀rọ̀ lórí òṣèlú èmi àti Amity ti sọ̀rọ̀ ó náà fẹ́ bẹ̀rẹ̀ mo ní má béèrè question lórí òṣèlú kò sí èyí tó kàn mí pẹ̀lú òṣèlú gédégbé lè kó wà mo ṣe wà yìí ni o. lóògùn ọ̀fẹ́ o. ẹ ṣe. Akọgun within 10 minutes around of interview. ẹ jẹ́ ká ẹ rọ́ọ̀ṣì àwọn question yẹn ẹ jẹ́ kí rọ́ọ̀ṣì àwọn question yẹn. ok. mo fẹ́ bèrè question náà nípa àwọn ó ti gbogbo wa sìn at least ó ti yé wa pé ibi kan gbogbo wa wà kólókó àwọn kó máa ṣe tiẹ̀ bó wá ṣe kólókó àwọn kó ṣe tiẹ̀ ká máa criticize ara wa but ibi kan gbogbo wa jẹ́ ibi kan gbogbo wa wà ìyẹn ti yé wa torí pé kò yé a lot of ọmọ wa mi ta bá ń sọ fún wọn pé
ọ̀nà kọ́nà àwọn akájà àdìgbà Yorùbá nation yìí ni ẹ má criticize yàn dẹ̀ kò yé wọn bọ̀ tó ti yé wọn nínú mi dùn pé ẹ̀yin pẹ̀lú bàbá Akíntóyè pẹ̀lú olóyè Sunday Igboho ẹ ti ń sọ̀rọ̀. Ó wà kó kí nìkan má bèèrè lọ yín ààrẹ nípa mo rí pé ẹ ṣe mítì kan ní Ọ̀tà ẹ̀rú bà mí ní sí lásìá mo rí pé àwọn mọ́tòdì àwọn tó wà ń bẹ àwọn àjàgbá ilẹ̀ Yorùbá ló kún bẹ̀ àwọn bíi Hunter Association of Nigeria àwọn bíi Àgbẹ̀kọ̀yà gbogbo wọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹ pè ní Yorùbá security whatever mi mọ̀ bó tẹ̀ ṣáà kó wọn jọ ọ̀pọ̀ gan. Southwest Security Stakeholder Group. Ẹ̀sán ni mo rí pé ẹ̀pọ̀ gan bọ̀ tí gbàdé wá ṣe wọ́n rí pé àwọn DSS wà pẹ̀ àwọn ọlọ́pàá wà ń bẹ̀ wọ́n rí pé wáyé ẹ ṣe nípa àwọn security kìíní ilẹ̀ Yorùbá and then ó jẹ́ pé ẹ̀yin ni head wọn mo ti rí àwọn DSS mọ́ àwọn ọlọ́pàá mi ní wáyé tí a rẹ̀ ti invite àwọn bíbélì wà ń bí kẹ̀kẹ́ ló fà mo jẹ́ kí ó yẹ gbé kìbè lọ́wọ́ rẹ̀. Ìyẹn ni ó ṣe ìyẹn ló ṣe ẹ̀kẹrin tá a máa ṣerú conference yẹn a ti ṣerú conference yẹn lẹ́kọ̀ọ́ a ti ṣe nìbàdàn ìkẹta ní Òṣogbo tí mò ń sọ pé a ti endorse anthem Ọ̀ṣun state as Yorùbá anthem ìkẹrin ní Abẹ́òkúta tẹmọ pé tó bá kó large gathering jọ bẹ́ẹ̀ yẹn tó bá kó large gathering bẹ́ẹ̀ jọ ẹgbẹ́ tó bá wà bẹ́ẹ̀ ẹgbẹ́ bíi mọ́kànlá mà ní OPC vigilante kìíní vigilante kejì Àgbẹ̀kọ̀yà kìíní Àgbẹ̀kọ̀yà kejì àwọn ọlọ́dẹ bíi group mẹ́ta àbí mẹ́rin different hunter groups àti concert àti ìṣọ̀kan ilẹ̀ Yorùbá about 11 groups la kó jọ síbẹ̀ sí pé torí security ilẹ̀ Yorùbá àbí torí ọjọ́ ìdágìrì ilẹ̀ Yorùbá kókó ogun ọjọ́ a form alliance ni bí coalition ni Southwest Security Stakeholder Groups. But tí padà bá fẹ́ ṣe ìpàdé ìta gbagba yẹn tẹ́ fẹ́ kó gbogbo àwọn ẹgbẹ́ alágbára ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá invite ọlọ́pàá tẹ́ ẹ̀ bá fún wọn ní invitation pé ẹ fẹ́ wá tí wọ́n rí èrò rẹpẹtẹ wọ́n lè stop yín. So ká kó invite wọn kọ́ wà ń bẹ̀ ọ̀rọ̀ tá a máa sọ nínú ilé ọ̀rọ̀ tá a máa sọ ń ta kọ́ la máa sọ nínú ilé ọ̀rọ̀ nínú ilé yàtọ̀ sí ọ̀rọ̀ ìta la sọ yẹn ọ̀rọ̀ ìta tó bá wà ń ta tí ìwà àti ọmọ ẹ àbáwọn àbúrò ẹ bá wà ń ta ó ní ojú ọ̀rọ̀ tẹ́ lè sọ tẹ́ ẹ bá wà nílé ojú ọ̀rọ̀ tá máa sọ so ọ̀rọ̀ ìta nìyẹn wọ́n lè wà ń bẹ̀ tá a bá wà nílé wọn ò ní sí ń bẹ̀ so irú pàdé yẹn conference ni láti sensitize àwọn èèyàn wa láti jẹ́ kí ọmọ Yorùbá wò pé tó bá dìgbà dágìrì irú ẹgbẹ́ yẹn wà tó bá yẹ pé ìgbà tí mo sọ pé àwọn terrorist fẹ́ attack wọ́n wà nú Igbó Ifẹ̀ wọ́n fẹ́ attack Ilé Ifẹ̀ tẹ́ pé kábíyèsí ọ̀ní pè mí gọ́vnà Ọ̀ṣun state àbí commissioner of police pè mí pé òun need the assistance gbogbo ẹgbẹ́ yẹn la máa dánmọ́ ogun jọ tá a máa wọnú gbó yẹn kábíyèsí òkàn mi pè mí but a mọ̀ pé nígbà tí mo ti ṣe press conference ogun yẹn ti ṣẹ́ torí mo bá feedback wípé lẹ́yìn press conference 80% àwọn terrorists yẹn wọ́n move kó mbẹ̀ wọ́n dẹ̀ move àwọn arms wọn kó mbẹ̀ the same thing Ìbàdàn pé kí láàrẹ̀ mọ̀ fáwọn wà ní Ìbàdàn nǹkan tó dẹ̀ fẹ́ ṣe níwájú Ọlọ́run àti èèyàn fẹ́ ṣe kò dá mi dẹ̀ ní sọ ní orí kíní tẹ́pọ̀ lọ ṣẹlẹ̀ kò bá worst ju Ọ̀wọ̀ lọ. But torí pé mo tètè ní information yẹn mo tètè pe press conference nígbà tí mo gba information yẹn mo níṣẹ́ kí n pe kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ kí n sọ fún wọn ní Ọọ̀ni máa pe IG ló máa pè or director of DSS pé wọn dẹ̀ lè ṣe nǹkan kan lé lórí torí àwọn alágbára wà lẹ́yìn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí so wọ́n ní àbí kí n issue statement mo dẹ̀ issue statement ó dẹ̀ work gbàtà issue statement yẹn náà ọmọ wa náà ló ti bẹ̀rẹ̀ tí sọ̀sọ̀kúsọ pé ṣáàrẹ̀ ti di information minister ni ẹ mọ àwọn wà míì tẹ́ pé ó máa ń provoke yàn wọ́n ní ẹni aká má ṣe pé mọ́ ẹni máa jẹ́wọ́ oníṣẹ́ aláìwọ̀ ẹ̀wọ̀ ẹni ìpè láàkì mọ́bẹ ọjọ́ tí ọmọdé búroko bojú ẹ̀yìn ń ṣe òjò olúwẹ̀rẹ̀jà èpè títù òun sábà ń jà lẹ́ẹ̀kan náà ọjọ́ tó ti sinmi lè pè yẹn wọ́n máa jà ẹ wá ní kán má ṣe pé irinṣẹ́ ogun lè pé ààrẹ tí ò bá tọ́yà ààrẹ bá fẹ́ lọ sógun wọ́n á kọ́kọ́ fi èpè bá gbogbo ìlú tán fẹ́ lọ bá jà wọ́n á dá èpè jọ wọ́n á kọ́ ṣe èpè lu ìlú yẹn pé gbogbo agbára sílùú yẹn ní wọ́n á kọ́ fi èpè bàjẹ́ kan tó débẹ̀ so gbogbo ẹlòmíì tó rò pé òun lóògùn lọ́wọ́ wọ́n ti fi èpè bàjẹ́ kan tó débẹ̀ so ẹni tó bá náà ń jagunjagun tí ò bá lépè lọ́wọ́ ìsúre lọ́wọ́ máa sún lójú ogun ní so ara irinṣẹ́ ogun ni èpè láti yà
nǹkan tó fi ń bẹ̀rù bàbá Awólọ́wọ̀ nígbà tó wà láyé kò sẹ́ni tó fẹ́ gbèpè bàbá Awólọ́wọ̀ torí ó bá ti ṣe bàbá Awólọ́wọ̀ tó bá ti ní báyìí ló ṣe máa rí ó sọ fẹ́ nìkan ó ní ibi tó níyì dé ló máa tẹ́ dé ó dẹ̀ rí bẹ́ẹ̀ ó lẹ́lòmí ó ní bó ṣe ní oyè lẹ́yìn tó jẹ́ ẹ̀yìn náà ló máa ó dẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́yìn ọba jẹ́ olórí tí ò bá ní àsọṣẹ nílẹ̀ Yorùbá fojú ẹ̀ gbolẹ̀ torí Yorùbá láyà Yorùbá máa búra pẹ̀lú ẹ̀ wọ́n á dẹ̀ máa dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ Yorùbá máa búra wọ́n ti máa sún ọjọ́ ìbúra yẹn síwájú Yorùbá máa búra wọ́n ti máa fi ọṣẹ lọ wọ ìbúra yẹn tó bá délé Yorùbá máa búra gan wọ́n ti máa ń ṣe nǹkan míì tẹ́kọ́ wá sí gbẹ́rẹ́ tẹ́kọ́ wá gbé orí mi ìwà tó wọ́n fẹ́ búra Yorùbá nìyẹn bẹ́ẹ̀ ni Yorùbá nìyẹn ṣùgbọ́n tó bá ti mọ̀ wọ́n ṣáà máa fi èpè ẹni bá dalẹ̀ kó balẹ̀ lọ Yorùbá dẹ̀ sọ pé tí ò bá dalẹ̀ kò ní balẹ̀ lọ wọ́n ní ogun ní ṣi ní mú èpè kì í ṣe níjà nígbà tó ọ̀rọ̀ kan ṣe ẹ̀rẹ́ngà tó wọ́n parí wọ́n ní àwọn àwọn eléyìí ìyẹn ti wá lé ètò ti wá ṣe yẹn lè jẹ bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbógun èpè lẹ́rí tẹ̀ ti pariwo yìí ẹ̀ tí ìrógùn ẹni máa jogun èbè yẹn bí bẹ́ẹ̀ ní ṣe exercise ni kò tí ì dórí field nígbà tó ọ̀rọ̀ ṣe exercise náà déédéé mo ní jẹ́ wá rò pé tó bá tẹ̀ bẹ́ẹ̀ di ogun tẹ̀ bẹ́ẹ̀ jagun lẹ̀ Yorùbá ṣe rò pé ó máa rọrùn bẹ́ẹ̀ ni so ìdí nìyẹn tá a máa gbọ́dọ̀ fi tó so conference yẹn kò síbẹ̀ yẹn fẹ́ kóró èrò yẹn wọnú stage tẹ́ ẹ̀ bá pe ọlọ́pàá wọ́n lè block yín wọ́n lè stop ẹ̀ tẹ́ ẹ̀ bá kọ lẹ́tà sọ pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí o ní stage báyìí o wọ́n lè block ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ ṣe meeting àwọn olórí ẹgbẹ́ ọlọ́pàá òṣà lè sọ pé òun á jókòó tí ìjọba ti meeting nulẹ̀ yín so ọ̀rọ̀ tá a máa sọ ta kì í ṣọ̀rọ̀ tá a máa sọ nulẹ̀ èsì ti máa fún ẹnìyẹn. ẹ ṣé ààrẹ mo sáré rọ̀ sí question yẹn ní lọ́dà kẹ́kẹ́ lè fi ń lẹ̀ ààrẹ kó di pé ok ẹ jẹ́ nǹkan kọ́ sílẹ̀ kí mo fẹ́ gbàgbé kó di pé mo bèrè kejì lọ́wọ́ yín èèyàn kan lẹ́nu lẹ́mẹ̀ta yìí ó lóun mẹ́mú tó wà mí mọ́ rí gbogbo ayé ò mọ́ rí bọ̀tọ̀ ó gba ìpè díẹ̀ náà ó gba ìpè lọ́wọ́ lẹ́nu ọmọ Yorùbá ó lóun ó gbé ilẹ̀kẹ̀ kan sọ́rùn àmọ́ ìlú tó wà àmọ́ ìlú tó ti wá ó ní òun yọ ààrẹ lórí ẹ̀ ó ní àwọn ọba kan kóun jọ ó lóun yọ ààrẹ lórí ẹ̀ ṣé o máa ń yọ ààrẹ àbí ṣé wọ́n ti yọ yín ní ààrẹ ṣé wọ́n ti yọ yín lórí oyè. ṣé onítíátà yẹn eré orí ìtàgé rí ìwé ewúra ní onítíátà nìkan fọ́rọ̀ ń bẹ̀ yẹn ẹ bá béèrè pé ọba ìlú wo ló ẹni tó sọ̀rọ̀ láàrin 2 minutes ó ní ọba ni ẹ ọba ìlú wo ni ẹ àwa wò pé ọba tó fẹ́ yọ ààrẹ kí lorúkọ ẹ a lè ráyè kọ sínú ìwé ìtàn wọ́n máa ń kọrin kan àwọn eléégún máa ń kọrin kan wọ́n ní ìjẹ́wọ́ ọmọ ó ṣe mọ́ ó ṣe alàgbà àwọn eléégún ni wọ́n bá fẹ́ ṣèdájọ́ ọ̀dàlẹ̀ òun náà máa ń kọrin ìjọ gbọ́rin yẹn alẹ́ ọmọ studio láìpẹ́ ìyá rẹ̀ wọ́n bá fẹ́ ṣèdájọ́ ọ̀dàlẹ̀ náà máa ń kọrin yẹn oní tíátà ni wọ́n fún lówó ni ẹ sì máa rí mi o torí wọ́n kójọ o wọ́n sì máa ṣe another propaganda àwọn náà di rẹ́dì wọn o tẹ́ pé àwọn abèṣe politician lẹ Yorùbá ló fẹ́ rán wọn o tẹ̀wọ̀n kẹ́ bí wà ń lù ú ẹ rí pé kíní yẹn náà ò yá lára kò lè forúkọ ẹ̀ síbẹ̀ kò lè fi tájọ ẹ̀ lẹ́yìn ọba fẹ́ náà oúnjẹ ọba tó fẹ́ yọ ọ̀yàn tí wàá ní ìlú ilé ló ti wá á wàá pàtàn fún ìlú tiẹ̀ kódà á wàá pàtàn fún ìlú tiẹ̀ á wàá sọ pé nǹkan ṣe dóró oyè ọba kan wà gbogbo orúkọ bò láṣìírí tó sọ pé ààrẹ is a chief mo dá lóhùn mo ní kí òsì Ààrẹ Ọ̀nà Kakanfò kó sáìn dídá lóhùn yẹn mo dẹ̀ fi yé bó ṣe jẹ́ nílẹ̀ Yorùbá ewé gbọdọgbọ ti kádé sórí kó wa máa tẹ̀mí mọ́lẹ̀ olúkálùkù ló mọ ipò tó gbé lọ́wọ́ ṣé ipò ààrẹ wá jẹ́ nǹkan tí ẹnìkan kò lè dìde tó máa lọ pé òun fẹ́ yọ ní ipò tí kátẹ̀ nígbà ayé ìgbàlódé S.L. Akíntọ́lá the premier of Western region in 1964 to 1966 ipò tí bàbá MKO Abíọ́lá jẹ tó borí gbogbo oyè tó ti jẹ tó bá ti jẹ ààrẹ ó máa ń gbé gbogbo oyè tó ti jẹ kò sóyè tó jẹ tí ò gbé mì tí bàbá MKO Abíọ́lá jẹ ní 1988 kò dẹ̀ sẹ́ni tó pa ààrẹ ẹni bá pa gúngún kì í tọ́jọ́ ẹni bá pa àkàlọ̀mọ̀gùn kì í tó ṣù gbogbo nǹkan tó da Nàìjíríà lójú rẹ̀ nìyí ààrẹ tó parí o wọ́n pa ààrẹ
Akíntọ́lá ní 1966 ogun ṣẹlẹ̀ ní 1967 gbogbo Nàìjíríà dàrú fún almost 3 years lẹ́yìn 3 years Nàìjíríà ò balance mọ́ wọ́n pa ààrẹ MKO Abiola àwọn ìlú tó kàkọ́ náà pẹ̀lú bóyá pa ààrẹ MKO Abiola gan wọn ò gbádùn wọ́n pa ààrẹ MKO Abiola ní 1998 Nàìjíríà ò gbádùn mọ́dé nílé ni àkàndá oyè látòdì ọ̀run ni gbọ́ngàn tí bàbá aláàfin sọ ni ó ní kì í ṣoyè kékeré o ó ní òyìnbó tó ta ó ní bàbá ní kábíyèsí aláàfin Imperial Majesty ó ní òye òyìnbó tó dá tírélà tó dá rélùwé kò gbúdọ̀ dúró wájú ẹ o nígbà tó ń bá mi sọ pé kì í ṣoyè kékeré o òyìnbó tó dá nǹkan wá ní onítíátà ni ẹ rí pé onítíátà ni wọ́n fún lówó ní ebi ló ń pa wọ́n fún ẹni pé ó ṣe é gbọ̀nàgbọ̀nà ni kò pé 2 minutes ọba fídíò ẹni pé kò ju 2 minutes lọ but a ti rí fídíò ẹ ọjọ́ ìtàn lọ́jọ́ iwájú ṣé ní gbogbo àwọn tó ń dalẹ̀ ń sì tá à ń gẹ́ẹ̀tì orúkọ wọn à á kọ sínú Hall of Fame àwọn hero wọ́n wà ní Hall of Fame àwọn tó yẹ pé betrayer wọ́n wà ní Hall of Fame àrọ́mọdọ́mọ wa máa rí orúkọ wọn lọ́jọ́ iwájú wọn lè escape ẹ̀ nǹkan tó bá ṣe wàá gbàgbé ẹ̀ àwọn kan dẹ̀ wà tó ń kọ ìtàn gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ tó ń kọlẹ̀ èyí tẹ́ ẹ̀ ṣe dáadáa orúkọ yín á wà níwèé ìtàn kì í ṣe ọ̀rọ̀ June 12 jẹ́ pé a tètè kọ̀tàn yẹn lẹ̀ gbogbo ẹ̀ là ń kọlẹ̀ so ẹni tó bá fẹ́ gbowó kó má lọ bá àwọn abèṣe politician Nàìjíríà kó máa gbowó nítorí ààrẹ kò sí ọ̀nà tí wọ́n ti lò kò sí ọ̀nà tí wọ́n ti fi lépa ẹ̀mí mi kò sí gbogbo ọ̀nà náà ti fi lépa ẹ̀mí mi lẹ́nu ọdún 5 tí mo ti joyè yìí àwọn ọba kan náà wọ́n wà lẹ́nu ẹ̀ o pé ibi tán fi wọ́n sí òtẹ́ wọn lọ́rùn o wọ́n gbowó oṣù jọba o wọ́n gba contract o èmi ò gba contract o wọ́n ti ń lépa nǹkan tọ́lọ́run dá alálẹ̀ ló máa ń ṣèdájọ́ ọba tó bá dalẹ̀ nílẹ̀ Yorùbá alálẹ̀ ló máa ṣèdájọ́ wọn ọmọ akúpẹ́ ní alálẹ̀ ni kò nídìí ká bú wọn ọ̀hún bú ọba ló bá bọ́ ọba ní borí ìtẹ́ ẹ̀ jẹ́ kó tó lọ èyí tó dalẹ̀ tó wà ń bẹ̀ kálálẹ̀ ṣèdájọ́ ẹ̀ ní bú wọn àwọn kan náà gbàbọ̀dé nú wọn fún Yorùbá nation yìí o àwọn kan náà gbàbọ̀dé o fún àbúrò wa Sunday Igboho nígbà yẹn o àwọn kan sì gbàbọ̀dé tó sì lọ ń gbàgbowó lọ́wọ́ wọn l'Ábùjá tó ń ṣètùtù fún àwọn ọ̀tá wa báyìí o àwọn ọba kan náà ti ń ṣe o wọ́n ń ṣe o wọ́n ń gbowó o wọ́n ń gbowó o tó ń ṣe o. mo fẹ́ bèèrè lọ́wọ́ pé kílẹ̀ ìkàṣepọ̀ ló wà láàrin ẹ̀yin pẹ̀lú àwọn ọba Yorùbá pẹ̀lú àwọn. àmọ́ ní very good relationship bọ́ àwọn kan wà tẹ́ pé kò síbẹ̀ ṣe lè ṣe wọ́n á dalẹ̀ ṣáà ni I have a very good relationship pẹ̀lú kábíyèsí Ọọ̀ni I have a very good kò sí ọba tó wà nílẹ̀ Yorùbá tí mi ò fẹ́ ní but àwọn kan wà tẹ́ pé à ń gbọ́ pé wọ́n ń ṣiṣẹ́ kíṣẹ́ lábẹ́lẹ̀ àwọn kankan náà wà gan tẹ́ pé wọn ò fẹ́ káàárí èmi àti Sunday Igboho olóyè Sunday Igboho kógún nílẹ̀ ọba Yorùbá àwọn kan wà tó ń ṣe wíwà pé wọ́n fẹ́ràn Yorùbá tó olóyè Sunday Igboho tó wọ́n fẹ́ káàárín wa ogún ó dẹ̀ mọ́ àwọn ọba yẹn ìkọ́tẹ̀ close mọ́ mi màá kàn máa wo báyìí pé ìwọ tó bá rí mi ọ̀rẹ́ kíní kan pè mí sí program màá kàn máa wò pé ìwọ ṣó rò pé wọ́n máa ń dalẹ̀ lórí ìtẹ́ ọba ni ẹni bá dalẹ̀ lórí ìtẹ́ ọba alálẹ̀ máa fi ń ṣètùtù gbẹ̀yìn ni so bó ṣe rí nìyẹn o akọ̀gbọ́n dàárọ̀.